èló ni ẹyọ kan kó ló tọ́ bá wọn kan o. 200 ni mo charge wọn. 200 ọ̀rọ̀ owó gbà. ẹ kọ́kọ́ lọ ra pákó ń sọ pákó tó fi kan kó ló. kẹ́ni kí ló ń kan orí ẹ̀ burú ni àbáyàn sọ̀rọ̀ gbẹgbẹgbẹgbẹ ń pariwo sí. ọ̀gá ẹ dákun ẹ má bínú ẹ dákun. gbẹgbẹgbẹ ní sọ̀rọ̀ má bẹ̀ mí lè sí àwọn yẹn kankan náà kan kó sí ni kí ló ń kan ń kan ẹsẹ̀ àpótí gbẹgbẹgbẹgbẹ. èló ni wọ́n ra gíjàre. 9,500 ni sà. 9,500 ọwọ́ apá 200 ọ̀páwó nínú 9,500 ó kù 9,300 èyí ń bá mọ́sínì lọ 200 gangan ló bá ẹ̀yìn rìsọ́ọ̀tì jáde ọmọọṣẹ́ bring your head bring back your head. ọgọ lóòótọ́ bí wọn bá rí ọmọ òwe ṣe lanu nígbà tí èèyàn fẹ́ fi réèkì wálẹ̀ ẹni ọdọ àti ẹni. nílé ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ ẹni gan-an ni máa mójú ajé kò ní sọ ẹni gan-an ni máa yanjú nǹkan tó wà láàrin mi àti lédi ẹ̀ lálẹ́ yìí ni máa gbé ẹbọ kàǹkà tí ń kagún láyà sójú bọ ẹ báyìí. Hold it! Hold it! kó lè dá náà ni o ìjìnbọn kọ́kọ́ rò ní pé kí n fọ Gẹ̀ẹ́sì gbọ́ngbà máa wojú gbogbo yín lọ mo ní àwọn jíjẹ́ kàwé ò lè tó nǹkan nù yín bẹ́ẹ̀ fìdí gògúnlẹ̀ kò lè kọ́ ó igun mẹ́rin ní Ọ̀yọ́ màá wò pé ká kúkú sọ èyí tá a jọ gbọ́ wíwẹ̀ pé ọmọ ìbílẹ̀ lèmi náà ló kọ́ mi àti ìdílé ọ̀dọ̀ mi èròǹgbà wa tá a fi fẹ́ sí ilé ọtí yìí wọ́n ní ìrònú ni àwa wò pé ọ̀nà wo làwa lè gbà dópin ìrònú ọtí ni sẹ́wọ́n ló ti tẹ́ mọ́ mú wá yìí èyí tẹ́ bá ń tà wọ́n àdá 50 naira èdè yín náírà 5 ẹ máa rà ní 145 naira. ẹ káàdì kí ni amúgàdà jíjẹ́ ráńgé wọ́n wà á jábàlì ẹ̀ naso ọmọ ọ̀hún dà ọ̀gá rẹ̀ ló kọ bàbá tọmọ naso ló kọ ọtí ló kọ ògógóró ọtí etí àní etí ẹ máa wí tẹ̀lé mi ha la po. Fìdítì ọmọ fìdítì iṣẹ́ tó kí fìdítì ẹrù lálá fìdítì má wo fìdítì o tó bá wo fìdítì o kó sí pápẹ́ fìdítì ó lè fa fìdítì tó bá yá mo rí ẹ mo fọ́ mo rí ẹ mo yá fìdítì. Ìjọ tó bá ti dùn, ètè la fi wò. Ìjọ tó bá ti dùn, ètè la fi wò. Orin tó bá ti dùn, etí la fi gbọ́. Ojú kọ́ la fi mọ̀ bẹ̀, tó bá ní màrí o. Fìdítì. Jẹ́njẹ́ fìdítì, ó gbádùn fìdítì, ọmọlọmọ fìdítì, ó lẹ́nu, ó sẹ́t, ó kì, oyin lẹ́nu, kì í ṣẹ́rù ọmọdé, kì í ṣẹ́rù ọmọdé, ọmọdé bá rù, ọrùn wọ̀wọ̀, iṣẹ́ àgbà ní o, ìfẹ́ títọmọdé, dúró re, fìdítì. Ọmọ fìdítì iṣẹ́ tó kí fìdítì
ẹrù lálá fìdítì má wo fìdítì o tó bá wo fìdítì o kó sí pápá fìdítì ó lè fa fìdítì tó bá bọ́dá Kazeem o ẹ má wo fìdítì bọ́dá Ibrahim o ẹ má wo fìdítì. ẹ má rọra o ọmọ jẹ kúkú yà ẹrù tó lè yàtọ̀. Yéé! Mo kú o. Kí ló ṣe yín? Ìyá mi, kí nǹkan kò ṣe mí. Ẹ ṣó pa wá òkè. Kí mo wo ni? Tàbí kí n tuntun kó ní ìdí pẹ́pẹ́ yẹn. Ẹ gbà owó yín. Ẹ máa mú owó yín lọ. Ẹ má jẹ́ ń gbowó lọ yín. Kí ló ṣẹlẹ̀? Kí ni ó ṣẹlẹ̀? Tí n bá gbowó lọ yín, a jẹ́ pé bọ́yá irun rẹ̀ mí láti ní tàbí kó jẹ́ pórí mi ò pé. Ẹ wá fẹ́ gbowó báyìí. Àkàbá tí mò ń wò yìí, ẹ mọ̀ pákàbọ̀ wọn ń pè ọmọ ìjayà. Ìní. Àkàmọ́ ni ọmọ ìjayà. Ẹ dákun, ṣé ara àwọn àgùnbánirọ̀ tí ó dé síbí ni? Bẹ́ẹ̀ni, a ṣe ń bọ̀ láti camp. Ibi tí wọ́n ka yín sílẹ̀ ti dé. Bẹ́ẹ̀ni. Ibi ilẹ̀ wà náà ṣe. Ẹ wò, mo wá dá mọ́jà mú. Dá mọ́jà mú wọ́n sọ mọ́jà mú yòó. Kò sí èyí láàárọ̀ èmi lè wà mọ́ gbé yín. Ṣé lóòótọ́? Ìdí ń bẹ lára yìí ju kéèyàn mọ̀mọ́ wá gbé yín lójoojúmọ́ lọ. Ìdarí ìlà ọ̀tọ̀. Ẹ wo kẹ́hìndé máa mọ̀ pé mo fẹ́ràn yín. Ẹ̀dùn. Kí ló ṣẹlẹ̀? Mo ń bọ̀. Ẹ wọlé ẹ jẹ́ ń gbẹ́rù. Àní ẹ wọlé ẹ jẹ́ ń gbẹ́rù ẹ sílẹ̀ ẹ̀kọ́ ẹ̀kan. Ẹ̀kan tó yẹ ti. Ọlọ́run má jẹ́ ìtọ́ nǹkan nù. Ọlọ́run má jẹ́ ìtọ́ nǹkan nù. Ọlọ́run má jẹ́ ìtọ́ nǹkan nù. Ọlọ́kadà ikú lè dáa fún ọ. Ọlọ́run má jẹ́ ìtọ́ nǹkan nù. Ọlọ́kadà ikú lè dáa fún ojú mi ti fọ́ o. Ojú mi ti fọ́ o. Mo dára báyìí. Kí mo mọ̀ já sí ọ̀nà. Kí mo mọ̀ já sí. Mo mọ̀ já sí ayé mi. Mo dára. Ẹsẹ̀ mi o. Ojú mi o. Mo dára. Ẹ wá náà sùúrù sọ̀rọ̀ ara yín àbí kí ló wá dé gàba ṣe wá dán méke ni àkúmọ̀ bí ẹ ti ṣubú náà báyìí nísìn. Kọ́lọ́ sáwọn sọ wa ni wọ́n wọ́n jẹ́ ṣubú dànù. Bó lẹ́yìn gan náà ṣe wá ń ṣubú dànù láìsí lọ́sàn-án gan láìsí pélé ti ṣú. Ṣé ń gbọ́ sọ̀rọ̀ lọ́sọ̀ lẹ́nu yìí mo bí sọ̀rọ̀ lọ́sọ̀ lẹ́nu torí Ọlọ́run kí n gba kára ni àbí kọ́lọ́ sáwọn sọ wa. Kẹ́yìn náà ṣe mọ̀ sọ́ra yín. Irú kí ló tún sọ ìná torí Ọlọ́run irú kí ló tún sọ ìná ẹ̀sìn. Ó yọ ọmọ tí ń sunkún sí iye rẹ̀ tí ń rẹ̀. Bá wọ ẹsẹ̀ mi jáde ẹsẹ̀ ní kò wọ́ o ẹsẹ̀ ní kò wọ́ o ẹsẹ̀ pẹ̀lẹ́ bíà ẹjẹ ẹ mọ̀ ká lápá orí bu wọ́n ṣe pọ̀ sí ni. ẹsẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àbórí bu ẹ sọ̀rọ̀ yìí o àbẹ̀wò ẹ̀mẹ́jọ la ayé mi kí ló dé gan-an ẹ wá débi àròbó ni. Ó dẹ̀ mọ́ yín gan ó dẹ̀ mọ́ yín. Táǹtọ̀ sàtọ̀. Kí ló dé? Ọ̀kadà gbọ́ lórí kẹ̀kẹ́ ni. Ọ̀kadà kọ́ mọ́tò ni. Mọ́tò? Irú mọ́tò òun irú ọkọ̀ ológun tó báyìí sí ìsàsì tírélà. Tírélà kọ́ tírẹ́ẹ̀nì ni. Mo dáhùn ajá dìde. Kí ló dé kò sí jẹ́ẹ̀nì kò sí rélùwé ìlú wa. Nígbà wọn tó mọ̀ pé yóò sí rélùwé ìlú wa kí ni kàtàkàtà tó ń sọ lẹ́nu sí sọ fún mi tell me. Mo jábọ́ nù kòtò níjàre. Nínú kòtò láì ṣe kòtò ọ̀run ló tó báyìí. Àmọ́ ìwọ náà kí ló dé? Ewu làbúrò gbé kẹ̀kẹ́ ta kọ́ ọmọ gbé kẹ̀kẹ́ lọ tó sọ̀mọ́ pé òní ná. Òun kú àkàkẹ́ alẹ́ tí òní ná. Bá a ṣe máa wíru tó máa wíru náà. Dákun ṣe èrò kò dalẹ̀ ni àbí bẹ́ẹ̀ ni nǹkan tilẹ̀ òfìsù tó fi jẹ́ pé màá gbé kẹ̀kẹ́ láì nínà sọ fún mi tell me sọ. Ọ̀dà mo ti gbọ́ torí bẹ́ẹ̀ wá kẹ̀kẹ́ alẹ́ tí òní ná gbígbé yẹn ṣiṣẹ́ bí ilé àbẹ́sítọ̀ ni ó ti gbọ́jọ́ kú o. Wọ́n ya bóòlù ti jẹ́ sọ fún mi gangan. Ìdí mo wò tí mo fi jánu kòtò. Ìdí èrò òdiwọ̀ ìdí èèyàn àbí ìdí ẹranko. Ìdí èèyàn ni o ìdí èèyàn ni ní tán o Ọlọ́run dá nǹkan o kì í ṣe inú Bíbélì nìkan lè yóò ti máa rí sí Ọlọ́run o
èèyàn mọ̀ iṣẹ́ ọlọ́run gan bí nǹkan tó dá ẹjọ́ mo ti délé ayé mo rí òdì rí o ọmọ àgùnbánirọ̀ kan wọ́n ṣe gbèdé lúwa ẹni ní bá ń bọ̀ ìdí ẹ̀ mo wò títí àfi wí bí mo ṣe kó kòtò nù. àṣìṣàfẹ́ dákun ìwọ nìkan kọ́ lọ́mọ jíṣàfẹ́. bó náà ṣe ṣe kó tó di pé ìyàwó rẹ dé láti pápá wàá mú un lọ ìbí náà fẹ́ gbọ́ kòtò àtúnyọ lọ́dà fẹ́ gbọ́ kòtò ọ̀fẹ́ lọ rẹ̀ wòdì ọba rí bọ́lọ̀ ní ọgbọ́dà alẹ́ ni o mú kẹ̀gbẹ́ wọ́n táyà àbí tó bá fẹ́ mú bàtà kó ọjà mọ́ ọkọ náà wádìí lọ́kọ́ lọ yìí wọ́n dàpọ̀ torí ọlọ́ba dàpọ̀ ọmọ ìkúnlẹ̀ dàpọ̀ torí kíni torí ìdí mi ọ̀fẹ́ lọ wòdì. mo fẹ́ rí àti sáfẹ́ ìdílówó ló sọ ọ́ dé báyìí bẹ́ẹ̀ mi náà bá rí ìdílówó kò léèwọ̀ dákun. ibi ní ọlọ́mú lọ fẹ́ràn ní ọ̀fẹ́ náà di. tí ìran àjẹ tí kò ní mu búrẹ́dì àbí ìran ó jẹ búrẹ́dì kò ní mu tí méjèèjì mo fẹ́ràn. ṣé òun náà máa jẹ́ ti ni. àbí n bá rí yẹn fún mi jẹ. bó ló ti jẹ́. ọ̀lẹ́ báyìí. mi ẹ̀ sọ nílá. ó jẹ gangan ni. Corpers! 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 ṣé ẹ̀yin covers tẹ ṣì wà available náà ni. àwa ní padà ṣe àwọn náà. Are you a copper? Yes, sir. So you are Otondo. Chioma is an answer. Chioma. Yes, sir. Ó tẹ̀ ti dà bẹ́ẹ̀. Actually mo wá wo ẹ̀yin coppers tí wọ́n post bí ni. Ṣé rí inú ìlú tẹ wà yìí? Wọ́n kó àwọn èèyàn àlejò mọ́ra dáadáa àti wípé ọrọ̀ ajé ò fi bẹ́ẹ̀ sí ní ìlú ìlọ títí àmọ́ anywhere tán bá post yín sí fún primary assignment yín kẹ́rì pé ṣe dáadáa ẹ ti gbọ́ ìwọ jẹ́ àríra. ṣé kò sí sà. kò sí nǹkan kan. Fìdítì jẹ́ǹjẹ́ fìdítì ó gbádùn fìdítì ọmọlọmọ fìdítì ó lẹ́nu ó sẹ́d ó kì í oyin lẹ́nu kì í ṣẹ́rù ọmọdé kì í ṣẹ́rù ọmọdé. bàbá Tinúkẹ́ ṣé kò sí. kò sí nǹkan kan ṣé o rí nǹkan tó ṣẹlẹ̀ nsàlẹ̀ lẹ́ǹkan. ẹ jọ kí ló ṣẹlẹ̀ nsàlẹ̀. ṣé bí gbogbo ẹ̀dẹ̀ ṣe pọ̀ tó ta dúró sísàlẹ̀ tójú wa gúnrégé yẹn zeda ọ̀rẹ́ nìkan kan mú láàrin wa àbí àfi Chioma Chioma nìkan náà rí mú pé kó wá rí àwọn. ẹni tó wù wọ́n náà pè yẹn. it's okay. ìyẹn náà ṣe é dá. kí náà lè fẹ́ rí fún náà. kí náà fẹ́ rí ta ní fún irú ìbéèrè àgọ́ wo nìyẹn ṣé ń já ni ṣe bọ́ ọ̀rẹ́ ẹ ni ó ṣe lọ bí. bẹ́ẹ̀ mọ̀ gbọ́ ọ̀rọ̀ kan lè yóò sọ tí ò ní sọ mi o. Chioma àbí kí náà porúkọ ẹlẹ́ẹ̀kan yẹn náà. Chioma náà ni. Chioma ó dẹ̀ ṣì máa ṣọmọ fún mi o. ṣọmọ fún yín bí ti báwo. kò lè yẹ mo ti gba ipò tí ẹ kì í ṣe Yorùbá and ibo ló ní wọ́n process your primary assignment. Secondary school or post me say. Secondary school. Sure, oh, they like it, man. Me, no choice. Only choice. Ọ̀dọ̀ ṣe máa lò ní choice. Only choice now. Níbo ló fẹ́ gangan abo like it, man. Ẹ̀yin náà lẹ sọ lẹ́ẹ̀kan pé kò sí ọrọ̀ ajé nínú ìlú yìí. And lẹ́yìn secondary school tó dẹ̀ wà. Kò síbòmí mọ́. Àfi tí bá máa ṣe redeployment kí n lọ síbòmí lókù. Rárá o lè ṣe redeployment
kí wọ́n ti wà ní secondary school yẹ kó ti wà ní ìlú wọn ló máa wúlò fẹ́mi. Wúlò fún yín bí ti báwo. Kò lè yẹ àmọ́ ó máa yẹ tó bá yá àmọ́ ti secondary school níbi tó ní wọ́n post ẹ̀ sí náà ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó bá wù ẹ́ lọ a máa lọ school torí mi ò ní fẹ́ kó stress ara ẹ̀. Clearance form wa ńkọ́ bá mo ṣe máa ṣe yẹn. Clearance form tana ń clear kí ni clearance kò sí nǹkan kan tán lè ṣe lẹ́yìn èmi sí. Ẹ bá sọ bẹ́ẹ̀ mo ti gbọ́ ń gbà yẹn. Ọmọ ó dùn gan. Ẹ ṣé. Ó dùn gan. Ẹ ṣé sá. Kí lẹ̀ ń wò ẹ wò. Ọmọ ọdún. Jọ torí lọ kí ni ìwà tí zẹ́rẹ̀ ìjọsọ látàrí tẹ́gbọ́. Abẹ́ inú máa ń dá máa. Inú máa ń dá wọn kẹ́. Ẹ pẹ́ náà. O lè believe pé ó kàn ro ẹjọ́ wẹ́wẹ́ ní láì ṣe lọ́ọ̀yà. Ó yọ kálọ̀ ní first degree ẹ̀yẹ́ yẹn ní yẹn ṣe kí o tiẹ̀ ní ẹja mi. Ó ní pé kò ń ṣe dandan kí n máa lọ fún CDS bí ọjọ́ tó bá ti wù mí ni kí n máa lọ. You can just imagine. Oníbàárẹ̀ ń bó lè bọ̀. Oníbàárẹ̀ jẹ́ kọjú síbòmí torí nǹkan tèmi bá bá lọ ṣáájú lè máa ń kọjú mọ́ tèmi. Ó purọ́purọ́. Anyway, ó kò tẹ̀lé ẹni títí ẹ ti jóná ni kó má kó ná mọ́ tiwa. Àbí? Abẹ́gbé tí mi dé chop, I don't know. Ṣé kò tiẹ̀ sí mọ́ kankan ni àbí chicken tẹ̀lé wà nǹkan jẹ? Na only more we know the na kò sí mọ́ nìkan fine but Itri is for me by now. Itri dey like Iya Kafaya and Republic of Yamino Kiliko. Me I want going Itri or something. Oh, like cream de la cream. Wala o gbádùn. Ṣé ló wà nǹkan jẹ jọ cream de la cream kan? FIDITI. Ọmọ FIDITI. Iṣẹ́ tó kí FIDITI. Ẹrù dáná FIDITI. Sí ò sí. Kérété ya ló má dágbére. Má bínú dákun. Mo ní yára wo tàkúté tí mo dẹ̀ ní bóyá ó ti ré. Tìbọn tẹ́ wá gbé lọ́wọ́ ńkọ́. Ṣé kìí pé ẹ fẹ́ dẹ̀gbẹ́ ni? Mọ̀ pé ọdẹ ò gbọ́dọ̀ rìn lásán. Mo lè mọ lọ́ńbẹ̀ ní ìsìn kí n rí ọmọ ẹranko kan tí ó sórí ibú. Ọmọ ẹranko kan tí wọ́n ti mọ̀ ṣàṣì àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n mọ̀ ṣàṣì. Yọ kàn bọ́ sọ́wọ́ mi nígbà kó bá jiná tì fún kájàmù ẹran dé lẹ́nu. Kẹ́sà mẹ́ran bọ̀ ni o. Èmi ti gbé iṣu yan kaná. Ẹ sì mọ̀ wípé ẹran ògbé láàfin sìn sọ fún. Kí a ló ń wí? Ọmọ ògbé bí mi bá ti ẹran tibí jẹ ẹran tibí ní ọmọ ohun mi jẹ. Mo sì kódó ẹran mo kódó ẹran kàkúté bíi 5 mọ dẹ. Bí yóò bá mú tọ̀hún mú ó kéré jù mọ́ fọkàn sí ẹran bíi 2 àbí 3. Kẹ́ẹ̀rẹ́ ẹran mú bọ̀ ni o. Ìyẹn ò ti ṣe tán kẹ́yìn náà tó. Ó dàbọ̀ ọkọ ni. Mo mórí balẹ̀ lábẹ́rẹ́. Láyọ̀. Mo mórí balẹ̀ lábẹ́rẹ́. Baálé mi o. Ó dàbọ̀. FIDITI. Ọmọ FIDITI. Iṣẹ́ tó kí FIDITI. Ẹrù dáná FIDITI. Má wo FIDITI o. Tó bá wo FIDITI. O kó sí pápá FIDITI. Ó lè fa FIDITI tó bá yá. Ìjọ tó bá ti dùn. Ètè la fi wò. Ìjọ tó bá ti dùn. Ètè la fi wò. Orin tó bá ti dùn. Etí la fi gbọ́. Mo ti kú. Kí ló ṣe yín? Mo ti kú. Mo ti kú. Mo ti kú. Kí ló ṣe yín ẹ dìde? Kí ló ṣẹlẹ̀? Mo ti kú. Kí ló ṣe yín? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín ẹ kú báyìí? Kí ló ṣe yín? Mo dún ọrùn mi ní yí sódì. Kí lè wò? Ní sùúrù ẹni sùúrù. Ọrùn mi ní wẹ̀yìn. Ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Kí ló ṣe yín? Ẹ̀yin ni. Èmi báwo? Ẹ̀yin náà ni. Ẹ̀yin ni o. Ẹ̀yin ni o. Bó ṣe jẹ́ mi? Ẹ̀yin ni. Ẹ̀yin ni ẹ̀lẹ́mọ̀ tí mo rí o. Ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ òyì ló kọ yín ẹ pẹ̀lẹ́. Òyì kọ́. Ẹ pẹ̀lẹ́. Òyì kọ́. Ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ ṣẹ́ṣà ti wà ókè ẹ dúró dáadáa. Ẹ gbà mí. Ẹ pẹ̀lẹ́. Ojú wa rí nǹkan. Ó lè jẹ́ kí òye ojú àbóyè ọkàn àtòyè abẹ́ kókó yàn. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé ẹ ti wà ókè? Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé. Ẹ dúró dáadáa ẹ dúró dáadáa. Ṣé ìlú náà lẹ̀ ń gbé? Rárá kọ́pà ni mí. Kọ́pà. Bẹ́ẹ̀ni.
àfi kẹ́ ya jẹ́ kọ́pà náà kò gbúdọ̀ jẹ́ pé ìlú ilẹ̀ ń gbé ní ti níwárí yín láti jọ́ ẹ̀ kò síbi tẹ́mi èrè ìdè gbogbo ìlú ni mo ti fẹsẹ̀ fọ́ pápátá ní ti mọ̀ yín ti rí yín bì kan mo sì ń rí yín ni ò ní tí mo rí yín mo rówó mo rọ́lá mo ráyọ̀ mo rí dùnú. ẹ gbọ́ ẹ mọ̀ pé àwọn kọ̀ọ̀kan wà tọ́lọ́hún mọ̀ dá tọ́lọ́hún kàn dára wọn ní jọ́ mẹ́ẹ̀ẹ́dógún lè dá yín bẹ́ẹ̀ ni nǹkan ogún èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ló gbé fẹ́yìn nìkan ẹ bá ti yá ń jí ẹ bá ti fẹ́ sori lọ́wọ́ fọ́lọ́run tẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ orí ọpẹ́ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ni kẹ́ ẹ mọ̀ dá ẹ lè mọ̀ àwa là ń rí o tírélà lè mọ tó ń kó dání o wọ́n mọ̀ pé tírélà ó mọ̀ gbẹ́rù ọmọ ń wọ̀ yóò ní wọn ò gbé nǹkan kan àwa la mọ̀ ẹ̀ ń wọ̀ níbo lẹ̀ ń gbé gan. Corpers Lodge. wọ́n wà bẹ́ẹ̀ kan. wọ́n wà kan ó yẹ kí n yọjú sí kí n mọ kí n lẹ́ẹ̀kọ̀ kan ẹ mọ̀ pé àwọn tọ́lọ́run bá ti ṣẹ̀dá dá tó dá pé bíi tìyín báyìí èèyàn gbúdọ̀ mọ kéèyàn mọ lọ ara wọn kéèyàn mọ gba oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe ti gbọ́ ìgbẹ̀yìn tó dùn kò ní bàjẹ́ lágbára Ọlọ́run àmọ́ lónìí tí mo rí yín náà ẹ mọ̀ fi ṣe àjọyọ̀ pé ìjọ tẹ́ ẹ rí mi o nǹkan báyìí ló ṣe yín ń fi nǹkan táyì lọ́rẹ̀ irọ́ mo rí yín mo ráyọ̀ o mo rí yín mo rówó o. ẹ dúró kí lélẹ̀ kí lélẹ̀ ẹ gbà ẹ ṣe mi ò fẹ́ ẹ ṣe mi ò fẹ́. ẹ má ṣe bẹ́ẹ̀ fún torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ gbà. mo ní mi ò fẹ́. torí Ọlọ́run ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ má ṣe bẹ́ẹ̀ lónìí tí mo rí yín ijó àjọyọ̀ ló yẹ kó jẹ́ mọ̀mọ́ ni ẹyọ kan títà kúndé mímú rẹ̀ ìjọ ń bá mú márùn máa mú ẹ̀ẹ́dógún bó ní kí yẹn ń gbé wá ẹ dákun. ọ̀rẹ́ mi ò ṣe jọ bá ṣe ń bi ni nìyẹn o wọ́n ní àwọn fẹ́ fún mi lẹ́ran mo dẹ̀ ní mi ò fẹ́ na by force. ẹ wò ṣe rí jẹ́jẹ́ ni mò ń bọ̀ ni mo sì rí wọn ní mọ̀nàmọ́ná bá ṣe lára mi yàrá mo wá ní ó dáa agùnbánirọ̀ ni mo rí yìí ó dáa kéèyàn bá agùnbánirọ̀ rọ̀ pọ̀ tọ́lọ́run sì tiẹ̀ tún ṣe jẹ́ pé ní téèyàn rọ̀ mọ́ Ọlọ́run pé kó wà lára wọn mo wá ní kí n fún ẹ lẹ́rìn ẹ̀ wọ́n bá ní ra ìdákùn ẹ bá mi bẹ̀rù kí wọ́n gbẹ̀rìn lọ́ọ̀ mi. but ìwọ náà kí lè tó lóòfẹ́. báwo ni ọgán ṣe ń sọ̀rọ̀ báyìí báwo ló ṣe máa sọ pé kí n gbẹran ṣó fẹ́ kí n jẹ̀bólà ni. Ọlọ́run tí ọmọ drama queen ni ẹ àtìgbà wo ní WHO ti sọ pé we are free from Ebola ó ti pẹ́ now we are safe kò sábòlá ní country wa mọ́. kò sábòlá kankan ń bo ẹ̀mí náà ti kó òǹdù tiwa Ọlọ́run ò ní jẹ́ ẹ̀mú ń bọ́ ló ti wá tẹ́lẹ̀ àwọn èsì ẹlẹ́bọ̀lá bẹ́ẹ̀ mi yọ kò sábòlá lára mi o bọ́ bá rú in lójú tẹ́ ẹ fẹ́ kí n fi dá lójú pé ẹ̀bọ̀lá ò sí lára mi ẹja bọ́lé tó lórùlé ẹ̀bẹ̀ wù kémi náà ọ̀bẹ̀ wù. lọ́jà rẹ kí là ń sọ kí lẹ̀ ń sọ. bàbá yìí máa fọ ni ok tí bá tiẹ̀ fẹ́ gbẹrun yìí ta ló fẹ́ bá mi ṣe. ẹ kí wàá ní eégún mi ṣe tí ó lóun ò lè fàárọ̀ jò èmi tí mo pa ṣé ní wàá ní wọn ò lè ṣe ọdẹ ẹni ṣó ẹ jẹ́ ń tẹ̀lé lọ́dọ̀ yín wọ́n bá ń sá yẹn. ṣé lóòótọ́. tí wọ́n bo wa rẹ̀ tẹ́ rí ní ìsìn tẹ́ jẹ́ tínú yóò dùn. pa ń gbọ́ ṣé kí wọ́n máa tẹ̀lé wa lọlé. tún bẹ́ẹ̀rì àtijọ́ ní kọ́ máa tẹ̀lé wa lọlé dandan ni kọ́ tẹ̀lé wa lọlé because 5 units cost ní kinní èmi ò lè carry over I must chop am. mo rí ẹ mo fọ́ mo rí ẹ mo yẹ. túnde abẹ́kúṣẹ́ o. ṣé bí wọ́n ṣe máa ń sun ẹran ọ̀gbẹ́ nì. àìsàn ẹran ọ̀gbẹ́ àmọ́ wì ni wíwì ni à ń wì ni. ẹ má bínú ọmọ Ìgbò lòun kò mọ́ sọ jù bẹ́ẹ̀ lọ. irọ́ ni ṣé pé iná ni ìgbẹ̀yìn adùn. ọmọ nà ni ọmọ jẹkúta mọ́ ọmọ mi. ẹ kí nìyẹn jọ. iná jèyíjè ni jèyíjè ni ó iná jèyíjè ni jèyíjè ni. ṣé tí wọ́n kọ ìwọ gbogbo tẹ̀ ṣe. bàbá yìí fọ́ ni gan. bí n bá já fẹ́ kun kínní ẹ bá ń fà lẹ́sẹ̀ ọmọ gbọ́dọ̀ nà tán ni kéèyàn tó fi nǹkan sí lára ẹ̀wọ̀n ọ̀fà ẹ̀ wájú bàbá tìǹà olúwo fi nǹkan sí. kí ni fífà yẹn wà fún. àwọn òkì kìíní sí wọn ò là báyìí wọn fà wọn òkì kí ni wọn fà wọn là wọn òkì sí. do this man. ẹ má lọ sunra yín o. mi ò lè sunra mi àbí mo pa sun ọ́. wọ́n sun ọ́ wọ́n sun ọ́. ṣé ẹ mú wà lẹ̀ ẹ mú. ẹ mú àbí ẹ bá mú ntọ́jọ́ mẹ́mu. kí ni. wọ́n jọ mẹ́mu. máa yí kárákítà. Màámi, ṣé bá mi ò tí tó dé látàtàárọ̀ náà ni? Mi ò rí bàbá rẹ o. Mi ò ebi ń pa èmi o, ebi ń pa mí. Ebi ń pọ̀ àṣírí bàbá rẹ. Sọ wá fèmí sí oúnjẹ ni. Inú mi ti ń kan mí, inú ti ń ro mí. Mínú bá ń kan tá àṣírí bàbá rẹ, èmi ò mọ ohun tí a ṣe sí ibà. Bàbá rẹ ni ò gbẹ́ran dé.
Bóyá wọn rẹran pa àbí. Báwo lèmi sì mọ̀ bí ó rẹran pa bí ó rẹran pa ńgbà tá a rí ṣèbí ń tábà ilé àmọ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àrí bàbá rẹ̀. Kí lè tẹ́ fún wa pẹ́ báyìí? Wo ẹjọ́ tó ń romi ti pọ̀ ju ó kí lè tó pé báyìí aláàrí bàbá rẹ̀ ọ̀rọ̀ sì ń dà láàmú. Èmi á jẹ oúnjẹ tèmi bẹ́ẹ̀ tán bá dẹ̀ máa jẹun. ń bù tiẹ̀ fún ọ ṣùgbọ́n èmi ò ń lè jẹun láì rẹran. Chineke. Chinuke? This meat sweet die. Oni tí o mọ iye ẹran ọ̀gbẹ́ ló ní kòdù. I like mad. Ó dùn wọ́n láàrin. Alákùnká. Láti bàbá, ó ti lè carry am come at least lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ni? Bàbá tó sọ pé tí bá fẹ́ kó máa gbé wá lójoojúmọ́, òun ṣe sọ. Ìyẹn dà, ọlọ́run yẹ káwọn lè máa gbé wá. Ọlọ́run yẹ káwọn lè máa gbà á, alẹ́ lè máa jẹ. Àwùfù Tinúkẹ́. I wá for you. Ẹni tí fà ọ̀tọ̀ sí ló ń pè lára. Ọlọ́run máa jẹ́ kí fà kọ́ mi. Wọ́n ti lè fi fàṣẹrẹ láyé. Ó dà. Wọ́n wẹ̀rí fún mi ni. Jésù Kristi. Bàbá Ayọ̀ ni káàró olùkà sùn kí lára alẹ́ òmu kí lè tẹ́ pé tó báyìí. Bí ìbá kú sẹ̀sẹ̀ ẹsẹ̀ ìsàdédé sẹ̀. Ó dà kò burú ẹran ọ̀gbẹ́ dà. Ṣé ọ̀yálẹ́pa ni àbí ọ̀kẹ́rẹ́? Èwo ni wọ́n jẹ́ ń bẹ̀ ẹnu wa kọ̀ọ̀kan kátà ti rẹ̀ ẹgbẹ́ ẹran ọ̀gbẹ́ jáde. Àfáàjọ náà ń bẹ ẹran ọgbọ̀n ẹran ọ̀gbẹ́ lẹ pé báwọn lè fi dà lálẹ́ gàràgà. Kí ló dé? Ṣé ẹ̀rẹ́ ẹran pa ni? Wọn ò gbọdọ̀ mọ ẹran pa wọn ò wálé lọ́wọ́ òfòrí. Ewo mo ti wálé lọ́wọ́ òfò lọ́tẹ̀ yìí. Àgbẹ̀dọ̀ àgbẹ̀dọ̀ iná nù kànga. Aláàtìrẹ́lẹ̀ yìí náà kì í kú ṣe pé ẹran mi kòkò lu pàkúté àmọ́ ń gbà mí débẹ̀ àwọn èèyàn ti bọ́ bẹ̀ gbogbo ẹni bẹ́ẹ̀ lóṣù pàkúté náà ti rí lọ. Yé ó lè yẹran lọ́kẹ̀ bàbá Ayọ̀ ni. Ẹ fọkànbalẹ̀ tẹ́ńbẹ́gi lójú igi òrùwé bọ́ bá dọ̀la wọn bò ó ko bójú ẹni lẹ fẹ́ jẹ ògùn ó ṣe wọn pa fún yín. Irú àwọn olè ń sọ lẹ́nu bàbá Ayọ̀ ni èmi ò lè jẹun láì rẹran o ẹ wá ó lè mú ẹja wá. Ẹja owó ẹja ń bẹ ní wọn ti rí ṣé ń tó dẹdùn lọ ni èmi ò lówó lọ ó fẹ́ lọ jí ni. Bó ṣe jíjí o jí o wo tèmi ni pé ilé jẹun láì rẹran àwọn owó ẹja ọ̀rọ̀ tún ní owó ẹja dà bàbá Ayọ̀ ni mo lówó ẹja dà bí bẹ́ẹ̀ kọ́ ń bá ọ náà tó bí owó ó lówó ẹja dà. Bàbá wọ́n mọ̀ fara kó bọ̀ wọ́n mọ̀ fara kíkẹ́ ń bọ́ mọ́ wa. Láàyè àwọn ọmọ ìlú bẹ́ẹ̀ ni mọ́mọ́ kọ́kọ́. Ẹ pẹ̀lẹ́ ọjà yìí. Ẹ dákun kọ́pà kan mo béèrè níbí yìí. Kọ́pà làwa náà. Rárá ẹ̀yin kọ́ kọ́pà gangan mò ń wá. Ẹ ṣe rí bínú ilé ìṣètò yìí. Kọ́pà sí gbogbo wa tá à ń gbé bẹ̀. So ẹ ní láti sọ ẹni tẹ́ ń béèrè gangan. Tí n bá rí kọ́pà tèmi wá èmi dàmọ̀. Mo dàmọ̀. Báwo ló ṣe rí? Ọmọbìnrin dúdú yìí. Ọ̀dà kọ́pà tèmi wá ọ lábọ́ báyìí. Abọ́? Kò yé mi. Abọ́ bíi ti báwo? Ṣé irú àwọn abọ́ wò lẹ sọ? Wo mo jẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ jàre. Ọlábọ̀ abọ́ tiẹ̀ tún ju ojú márùn-ún tí yìí lọ́dọ̀ wá papọ̀. Ṣé abọ́ tó fi ń pọn mi àbí? Àbí bí ara àwọn ilé tó fi máa ń ràmà láti gbẹ̀gìrì Ìbàdàn yẹn tó máa ń. Kọ́pà jẹ́ gbádùn jàre ọmọ tí mo sọ ó nídìí díẹ̀ yín lọ díẹ̀ bó ṣe rí i. Ẹ jèrè ẹ tí mo sọ kankan lóde. Chioma ni mo ní abọ́. Ẹ má bẹ. Chioma ọlálejò. Chioma lọ́sọ̀rọ̀ ẹlẹ́ta. Ẹ gbọ́ wọ́n lẹ̀ ń béèrè ni. Bẹ́ẹ̀ni èmi mò ń béèrè kò sí kankan. Láti bo. Ìlú iná mò ń gbé. Ṣé kò sí? Kò sí Ọlọ́run jò sí. Sórí èmi tó wo àgbẹ̀ ni mí. Àbá ń gbé àgbẹ̀ àròkọ bọ́dún dé èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. Mo wá lo oko mo lọ rè kéré oko mi. Nígbà mo ti kéré oko yìí ó yẹ kí n jẹ́ ọ̀dọ̀ rẹ kí n fọ́ láwọn èrè oko díẹ̀ iṣu ni ó ní. Mo sì wà bọ́kùbọ̀kù àbámu ni n gbọ́dọ̀ mọ́ ti ọ̀pọ̀ ń bẹ̀. Ẹ jọ ṣé mo mọ̀ yín tẹ́lẹ̀ ni? Ẹ máa ń gbọ́ kọ́pà ọmọ mi
àmọ́jọ́ kan lèyẹn máa ń mọ́ra èmi náà nígbà mo ti mọ̀ ọ̀hún kò sí wàhálà ká máa mọ́ra wa lókù sáà má bínú sí mi mo wá ní kó fún ọ ẹ̀tẹ̀mí ò sì jù báyìí lọ lágbára lọ́wọ́ Ọlọ́run. ò ń bínú ni jẹ́ bí wọ́n gbé wọ yàrá mo lè rẹ̀ mo lè sọ yàrá rẹ̀ sọ yàrá jẹ́ bá gbé wọ yàrá. ṣé o ma wọ́n lè ṣọ́ pé máa ń tó fún ẹ ládùúrú oṣù yìí kò ṣe pé kàn mí wà bẹ́ẹ̀. kí ló tún fẹ́ wà bẹ́ẹ̀ èmi ò mọ wọ́n kàn dé gbé wá náà ni. kò dé kọ́ ẹni òfẹ́ sẹ́ kò sọ fún òfẹ́ fẹ́ kò sọ kọ́kọ́. báwo ló ṣe máa kọ ni òfẹ́ sí mi tó bá ti ẹ̀rẹ́ ní tàwọn yìí kò tiẹ̀ jẹ nǹkan tó rí rádaràdà báyìí òun kò ní fẹ́ kọjá àyà rẹ̀ láti toast. ìwọ wí. kí ni ìtumọ̀ yẹn you don't believe me ni. let me say I don't believe you. I no go believe my friend. I just dey joke. na you call me. kò sí wàhálà Ọlọ́run bọ́tà búrẹ́dì sí wa nìyẹn. àbí oṣù kan sísìn ká máa jẹun lọ. Tinúkẹ́ awúfù. You like awúfù dáa. But put am like food now. Ṣé ká gbé lọ sínú kitchen? Jẹ́ kí n ṣẹ̀dẹ̀ gbé wọn. Ó ṣe. Mo dára. Ajísafẹ́ ẹ sunkún mọ́ wọn kó sunkún mọ́ wọn torí ọmọ ní tẹ́kún mọ́ dá síyàn lára ilé mọ́ sọ́kún kí n tún máa wógùn káàkiri kí ló dé ná. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ lẹ́nu jàre ọmọ kankan dákun ìwọ lọ fẹ́ kí n rò bẹ́ẹ̀ ni ṣé wàhálà lọ fẹ́ kí n rò ní àbí kókó tó jóná tán pátápátá kí lè rè mí sọ kí lè rè mí. ẹ sì jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé bó kó lójóná ṣe bá wà náà rè bẹ́ẹ̀ bá ń wá ìrètí bẹ́ẹ̀ bá jóná. ẹ gbóbe ẹgbẹ́ mi sísá ìyẹnsẹ́ ojú náà òbí òjò náà bíjọba ti pariwo tó tíjọba sọ fún gbogbo àwọn ẹgbẹ́ ẹ mọ sùn pápá ẹ mọ kànáà sọkọ wọn kànáà sọkọ gbogbo mi ṣòfò dànù. ọ̀dà náà ṣé ẹ wàá fura sẹ́nì kankan ni. táwọn mo fẹ́ fura sí sẹ́ni tó kọ̀ bá gba àmọ́ mu nọ́mbà táwọn mo fẹ́ fura sí sọ. kò sí wàhálà tó sáde mi lójú ni wípé gbogbo ẹnikẹ́ni tá a bá bínú obìnrin tó bá mọ̀ nípasẹ̀ bíi báláàrọ̀ bá ní ọ̀dà àfàlálẹ̀ òníjó sùn. báláàrọ̀ bá ní ọ̀dà àfàlálẹ̀ òníjó sùn. owó ọ̀sẹ̀ wọ́n ní tó yọ ọmọ wọn. má ṣe pé mo já fáwọn kóòtù ọlọ́ọ̀ni. má ṣe pé mo. kí mo ṣe pé mọ́. alábẹ́ ṣe pé. èmi ò ṣe pé mọ́ àmọ́ èyí tí mo ti sẹ́yìn àrò ọ̀rọ̀ mọ́. ẹ sàmì ni. mo sàmì. ó ti ṣe. ọ̀rẹ́ tí ọ̀sàmì lọ́jọ́ sí ọ̀bọ tí ó kọ̀ tí ọ̀sàmì ó níbi ó ti bára rẹ̀ o ẹ sàmì o. mo ti sàmì. ẹ sàmì àmì lẹ́sìn àbámi. àmì lẹ́yìn àmì ọkàn. kò burú ọ̀rọ̀ yín kúkú ti gbọ́. ẹ pẹ̀lẹ́. bàbá yọ ní. dákun ń gbọ́ kí ló ṣe láàrin ìwà àtìyàwó rẹ̀. ìyá yòó ni kí ni ló ṣẹlẹ̀. ṣé ọfẹ́ mọ̀ fi bẹ́ẹ̀ dá ń béèrè fún mi ni. bẹ́ẹ̀ bá ti lọ náà láti sọ̀kò ẹ̀. bẹ́ẹ̀ bá ti lọ lẹ́sìn sọ̀kò ẹ̀ mọ̀ dìbọn fẹ́mi o bọ́ mọ̀ pọ̀ lágídí agídí àtàsílẹ̀ kò tó tọ́ mọ́ lọ àtà má wulẹ̀ ṣe kíní kọ́ dáhùn léèrè tí bá bí ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. dákun ṣé ńgbà téèyàn bá ṣe nǹkan kọ̀ ṣé yọ ọmọ kí èsẹ̀ kù lé ni. ọfẹ́ mọ̀ dìbọn fún mi má wulẹ̀ dìbọn fún mi rárá bí ti wú ọmọ ìyàwó ẹ̀rọ àfẹjọ́ rẹ̀ sùn mí. ìyá rẹ̀ kí ló gbé mo ṣe. kò sí ní má fẹjọ́ rẹ̀ sùn kò sí ní má fẹjọ́ rẹ̀ sùn kí ni wọ́n ti wọ́n ń panu lé fún. parọ́ pé kí ni. ó ń parọ́ fún mi pé ọ̀ ń lo oko ọ̀rẹ́ náà pa sọ parọ́ fún bẹ́ẹ̀ bọ́ọ̀rẹ́ náà pa. ṣé mo wá rẹ́ran pa ni. ṣé ńgbà tí mo wá rẹ́ran pa ṣé ń parọ́ mọ́ra mi pé mo rẹ́ran pa ni àbí wọ́n fẹ́ra mi sẹ́ran àbí mi ń tàkúté tí ń ré. bàbá ayọ̀ ni mo mọ̀ ọ́ bí gún ṣe é mọ̀ bọ́ ni mo mọ̀ ọ́ dáadáa ṣé mi náà fẹ́ máa parọ́ fún ọ̀dà ọ̀rẹ́ náà pa irọ́ lọ pa ibi tó bá ń gbẹ̀yìn lọ gangan ni kò sọ. ìyàkó wọn mọ̀ pé ìrìn wọn jẹ́wọ́ fún ọ ìbòrò mò ń gbé lọ. ìbòrò ṣé ń lu wa iná. ìkọjá ìlú wa kọ́dà ọkọjá Ṣakí. Ṣakí ṣé Ṣakí ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. ó ti gbé fúnra wọn Ṣakí kejì ni Ṣakí ògùn ọ̀rọ̀ ni àgbẹ̀dẹ ọ̀rọ̀ wa ni. ó dákun fi mí lè jẹ́ kó yẹ kọ́ bọ̀ lẹ́nu. bàbá yọ ni kémi ò yẹ kọ́ bọ̀ lọ fún bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ agídí òsì tẹ́ máa parọ́ wèrè kí bẹ́ẹ̀ sì máa ṣe nù. ìwọ lọmọ wọn sọ̀rọ̀ àmì dẹran ni bọ́ bá ti mú mi ọ̀pẹ tí yóò ṣiṣẹ́ kíṣẹ́ lára rẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́mọ wí. ìwọ ọ̀rẹ́ náà pa bọ́ọ̀bà yẹn náà pa ọ̀gbọ́dọ̀ gí ẹsẹ̀ rẹ kó gbé lọ lé fún. bí inú bíi singa tí ń play òdì rẹ́kọ́ọ̀dù. wọ́n rán ni. ó lè rán pa tọ́ntọ́n yọ̀ fún sí gàràgà. baálé mi ẹ káàbọ̀. bí wọn bá káàbọ̀ nǹkan.
ṣáàjà ni. irọ́ àjà ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ onídìí fúnpọ̀ bíi ìdí adìẹ tọ́ lọ rojọ́ mi fàdísàfẹ́. ẹsẹ̀ ń tó rojọ́ rẹ ni ìwọ òpùrọ̀ aláìlóòótọ́ yìí. èmi náà bá wí. sọ́hún sòpùrọ̀ ni ìjọ ló ti mẹ́rin wá nu ilé ìkẹyìn. ọ̀sẹ̀ sọ́n ti ń dùn ọ́ ti fún lọ́rùn aṣọ òṣòro àbí. èmi ní ti fún lọ́rùn aṣọ òṣòro ọjà. ṣókì rẹ kàn ni bọ̀bá ti róúnjẹ báyìí gbogbo tí ń ṣe ọ́ tán àfi kó o jẹun gbogbo tí ń lọ ẹnu nìkan náà lọ sámọ̀ sá bẹ́ẹ̀ tí ń lọ ọ̀fẹ́ hàn kó o jù ẹnu gbogbo ẹgbẹ́ ẹ̀ ní ẹni ralẹ̀ ní kọ́lé káàkiri ìyẹn òrò ọ̀nù ìyẹn ọ̀kan àfóúnjẹ ẹ̀ sì jẹ́ gbogbo ẹ̀nà àárí bàbá dẹ́gbọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tẹ́ ń jẹran ìwọ gan ọmọ bí ẹran wà lára wọn bí ẹ ṣe ríre wọ́n ti mọ̀ pé ibi tẹ́ran sódì sódì níbo láti rẹ́ran lára. ó ṣeun mo dúpẹ́ tèmi ó yọ lára mi wo bó o bá gbé wàhálà rẹ wá èmi gan lákan mu wà bí ìbọn ó ní wọn kún èmi náà sì ní gbà láàbọ̀ bẹ́ẹ̀ mọ̀ sọ. aláìlójútì ni ọ̀dà gbogbo jọ ń pín ní gbòòsì ojú ẹ̀sìn rẹ ti sú lọ́wọ́ yìí ó ń kàtìkàtì ó lè ṣe nǹkan tó bọ̀ lọ́rùn mi wà lẹ́yìn tó bẹ́ẹ̀. orí bó ṣe rí wọ́n máa jà wọ́n jù. máa lẹ́jọ́ ò lè. Chioma. Adúró owó ìní Zeda yìí fún ẹ. Na so I see am o. Dúró ṣó tọrọ ni. Mi ò kúkú tọrọ lọ́wọ́ ẹ̀. Ó ní kí n fi ṣe pocket money ni. Yìí? Eléyìí pocket money. Yes o. Yo. Wàhálà. Weekend ní freedom ni. Kí ni ìtumọ̀ yẹn? Ìtumọ̀ ni pé fàájì unlimited of course. You know like flagyl. Fàájì kọ́, fàájì ni. Sórí owó tó ń wò yìí. Mo máa send ẹ lọ fún mom sí mi ni torí àti last week ló ti ń pè mí pé wọ́n need owó tí mo sì rò pé máa lọ yáwó kó fi sọ allowance kó lè work o má bínú. So mi ní ṣe àánú ẹ. Bẹ́ẹ̀ ni ó mọ̀ pé mom sí mi wá important ju any other thing lọ ṣó wá rí nǹkan tẹ́lẹ̀ ń bá ti dash mi ló máa fún ẹ ṣùgbọ́n. Kékeré lówó. Àbí. Ogun máa tọ́ ọmọlúwàbí ló máa. No, that's why I trust you. O tiẹ̀ kí n ro o kí n kà nǹkan kún tiẹ̀. Fìdítì. Jẹ́njẹ́ fìdítì, ó gbádùn fìdítì, ọmọlọmọ fìdítì, ó lẹ́nu, ó sẹ́t, ó kì, oyin lẹ́nu, kì í ṣẹ́rù ọmọdé, kì í ṣẹ́rù ọmọdé, ọmọdé bẹ̀rù, ọ̀rùn wọ̀wọ̀, iṣẹ́ àgbà ni o. Tinúkẹ́. Ìṣe ti tọmọdé. Tinúkẹ́. Fíkáyọ̀ má bínú jọ. Kí ló ṣe ẹ́? Kò sí nǹkan kan. Tinúkẹ́, ó ṣe má fi dúdú pé fún mi. Mo mọ̀gbà tínú ẹ̀ bá dùn, mo dẹ̀ mọ̀gbà tó bá ń ronú. Òkú ọjọ́ mẹ́ta ni, ó ti kúrò lájòdì sáré. Kí ló ṣe ẹ́? Ok, mo agree, mo gbà pé o mọ̀ mí. Àmọ́ ṣe bí ọ̀dọ̀ mi nínú wà. Mi ṣáà lè yọ kí n má mọ̀. Ó ní nǹkan kò ṣe mí. Please, I'm fine. Tinúkẹ́, nǹkan ṣe. Anyways, tó bá ní nǹkan ò ṣe, kò sí wàhálà o. No problem. Mo lọ sókè ebi ń pa mí. Adọ́lá náà. Wà ó fẹ́ dúró fún mi ni. Èmi ò mọ̀mọ́ dúró ni, mo gbọ́ pé òun pè mí. N ò mọ̀mọ́ fẹ́ dúró ni. Kí ló dé? Kò sí. Mo kàn dìdí láti mọ́ dùn náà. Ìjà ni. Kì í ṣe ìjà. Àti pé dákun, kí ni nǹkan tó ń lé mi fún? Àti pé ṣé torí Ọlọ́run ló fi ń sọ pé kí n dúró. Èmi náà mo sì ti dúró kí n lọ fẹ́. Torí Ọlọ́run ni. Àti pé torí ìfẹ́ tí mo ní sí ọ ni. Ìwọ náà wò ṣé wọ́n nìkan ló wà ní ogbà àdúgbò wa yẹn. Tó wá jẹ́ pé wọ́n nìkan mò ń sáyé tẹ́lẹ̀ jáde pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Àlùwalé olóńgbò. Ọgbọ́n àti kẹrànjẹ náà. Mọ́ṣálé wa, gbogbo àṣàmọ́ rẹ̀ yóò mọ̀ fẹ́ yé mi tó. Dákun, ṣé wọ́n á mọ̀ torí Ọlọ́run sí di ẹbí? Ebi torí káàdì ẹ lè dàgbà kápá jẹ ni. Ìwé wa ṣàdìẹ téèyàn ó pàjẹ́. Ẹ̀dẹ́ èèyàn ni wọ́. Ètò wa ṣẹ̀dẹ̀ èèyàn lásán. Arẹwà obìnrin ni ọ́. Tó jẹ́ kí mo lè fi gbogbo ayé mi gan fún ọ. Tó o bá lè sọ pé o gbà fún mi pẹ́rẹ́ báyìí, ìmọ̀ sàn tí n kù ni. Ọkùnrin. Tẹ́ bá ti ń wá nǹkan báyìí kò sí nǹkan tẹ́ lè fẹnu sọ. Àmọ́ tọ́wọ́ yín bá ti wá tẹ̀ kú dàtàn. Ẹ̀dọ̀ kan mọ̀yàn ń gbánu. Mọ́ṣálé wa, èmi kúrò ní ẹnudùn òrófò. Ìwọ kan sọ fún mi pé o ti gbà pẹ́rẹ́ báyìí kó sì hàn páyé rẹ ti dà.
kì í sì ṣe pé òun parọ́ fún mi. Èmi yẹn parọ́. Àbó ń tán mi. Èmi tàn kẹ́ ìgbà tẹ́wọ̀ ṣe láńtà. Ó dáa mo ti gbà. Ọkàn mi ẹ̀ṣẹ̀ balẹ̀ ni. Ṣé wọ́n ni mo á fi ń dọ̀ lójú pé. Mo rí ẹ mo fọ́. Mo rí ẹ mo yá. Kí ló mú ọ? Àti pé kí ló ń wò? Mo ń ro bí ètò ìfẹ́ owó ṣe máa gún régé náà ni. Ó wà ṣe nǹkan kan fún mi o. Sọ́ra abẹ́ igi ìfẹ́ yìí ìwọ sá wà ń bẹ̀. Bá a múlẹ̀ tímọ́tímọ́ mo fẹ́ lọ sí nǹkan kan nísìnyí. Kan fún mi ní ìṣẹ́jú kan. Ibo ló ń lọ? Àbí tó fẹ́ wọ́n ṣe gbà dáná mo bá káàkiri. Ìwọ wo mọ̀ nǹkan tí wọ́n ṣe fún ọ. Kí mo lè ṣe fún ọ náà o. Ìwọ kan máa ń finú rogbo nǹkan tó bá fẹ́ láyé rẹ̀. Mo ń bọ̀. Bẹ́ẹ̀ fún mi ní ìṣẹ́jú kan. Ó dáa má pẹ́ o. Mo pẹ́ o. Ìjọ tó bá ti dùn ètè la fi ń wò. Jamo. Ìjọ tó bá ti dùn. Jamo. Àbí èmi? Ìwọ náà ń jàmó. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó mo bá wà sí ni àbí ìgbóni ọ̀gá ńlá. Ọ̀gá ńlá. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Pasuma, Tóbi Baraka. Oh, you mean that Fuji musician? I know him. Fuji náà ni nǹkan. Òun ló kọ Jamo. Ó ní bí Jamo ò bá sanra tó bá dàbí ìgbálẹ̀ o Jamo ní láti lápò ńlá o. But anyways, èmi ò ń gbọ́ Fuji, so hip hop mo máa ń gbọ́. Hip hop. Ọ̀gá láti mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ wọn náà pín sí méjì. Ó kọ tí náà fún yín, ó kọ àbọ̀. Ó tiẹ̀ dáa. Ó tiẹ̀ dáa báwọn. Ọ̀gbẹ́ni Èkúrọ̀ ní ìlò tí wàá lo ìṣẹ́jú kan rẹ. Wo jọ̀jọ̀ mo bọ̀ tí ẹ jàre. Eléyìí mo ní láti sọ àwọn nǹkan fún ni àwọn ọ̀rọ̀ tó nítumọ̀ sínú ayé rẹ̀. You guys are not serious. Àbọ̀. Kéne. Pápá kíkì wàhálà tiẹ̀ báyìí ná. Ìwọ wàhálà tiẹ̀ báyìí ná. Ẹ̀yin ọkùnrin ẹ̀ mọ̀ lọ́rùn o. Tíbi tó tẹ́ pé nísìn ló sì lè rí fún mi wípé Èkúrọ̀ lálábàkú ẹwà. Bẹ́ẹ̀ni tó ń jáde Èkúrọ̀ wọ̀ lálábàkú ẹwà alábàkú rẹ̀ sí ni. Ìwọ yẹ kí n gbọ́ ṣépè ni. Mo sọ̀rọ̀ abọ́ ń sọ̀rọ̀ apẹ́. Ṣé wọ́n máa pa apẹ́ ń tiẹ̀ yìí ni? Ọlọ́run sọ̀rọ̀ àbí ẹ̀yin kan tó ọkùnrin. Dédé méjì, mo fi ojú kòkòrò kó bára mi kó. Akíntúndé, báwo ló ṣe ṣe? Ní Ṣaléwá tá ṣẹ̀ṣẹ̀ ń bá sọ̀rọ̀ tí ó gbà fún ẹ òní tó tún wá jàjà gbà fún ẹ ló tún wá lọ fi ń bóbìnrin mi sọ̀rọ̀. Ọ̀rẹ́ kì í ṣe ẹbí tèmi náà. Ẹbí táwa ni o. Fìdítì ni o. Fìdítì. Ìdí òfò ló lọ rẹrẹrẹ báyìí wo ò lè wà mí ọmọ tẹ̀lé. Ṣé ìdí náà tóbi gan ni? Bí ẹrù òfò. Ṣé lóòótọ́? Wàláì. Ṣó ti wá gbà fún ẹ? Ó sọ̀rọ̀ orí ń sọ̀rọ̀ ọrù ó gbà fún mi ó ṣe gẹ̀rẹ̀ báyìí kó dá mi níhùn ní Ṣaléwá bẹ́ wọlé ọmọ ìfojú òfò wò mí. Ṣé Ṣaléwá wá lé Fìdítì lọ ni? Ṣaléwá lé Fìdítì lọ. Ṣaléwá náà tún wá bọ́mọ lọ. Wọ́n ayé tọrọ ẹ̀ já sí báyìí ọ̀rẹ́ ti padà di àfàdá pakún tí kún sá lọ tádọ́wọ́ ẹ̀ tún sọnù kí wá lè rẹ̀ báyìí. Kò ṣeré fún mi wàláì. Tí ẹ padà gbé o. Ó gbé o ṣùgbọ́n kí ló lè ṣe ní oore fún mi bóyá bí Fìdítì ló bá ń bá sọ̀rọ̀ ni àbí Ṣaléwá kíkan jẹ mọ́ wà ń kólóbó. Fìdítì Ṣaléwá ìmọ̀ rò. Ó tún mọ̀ rò ni. Ẹ mọ̀ lẹ́ni o gbogbo ẹsẹ̀ á dá yáwó bí ìgbà tí wọ́n ṣe jẹ̀nẹ́sà báyìí. Ta mọ̀ owó yìí. Ẹ jà fẹ́. Dákun kí ló wá sí mi náà. Ṣé wọ́n ló yóò béèrè pé kí lèmi wá bí àbí mi ni kí n bí ọ pé kí n wọ̀ wá sí àyìn. Ìwà gbàgbé àwọn èèyàn mọ̀ ya wèrè lù yìí. Àìtètè mólè olè mólóko. Dákun ta ló lè ta ló lóko. Ìwọ ló lè. Ṣé ti gbọ́ ayé ti bàjẹ́ olè tún ń pe olóko lólè èmi ló lóko wọ lólè èyí lẹ́ẹ̀kejì èmi bí n bá ti sun ilé mi lọ́hùn ìyá yín lèmi wọ́n wà. Kí ló bíbí tọ́ wá bá. Ẹ wá gbà mí ni kíre táyé dúdú labí láti bo tálẹ̀ béèrè. Ẹ dákun o ẹni tá a lè mẹ́ béèrè tá a kọ́ jẹ́ mo mọ̀ ń béèrè ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́ o kọ́pà tèmi mọ́ wá kọ́pà wo lọ́wọ́ wá. Kọ́pà tèmi kọ́pà. Ẹ̀yin kọ́pà tí ń gbé àyàn pọ̀ èmi mọ̀ pé kò lè jẹ́ kọ́pà tọ̀dọ̀ mi lẹ̀ ń béèrè ẹ̀yin méjèèjì. Kò dẹ̀ jẹ́ kọ́pà tèmi gan ìwọ gan wá béèrè. Kọ́pà. wo kò sí nǹkan tí ẹ lè ṣẹlẹ̀ o kò sí nǹkan tí mo lè torí kọ́pà ṣe o kí n má tàn jẹ́ mo lè torí ẹ̀ pa ọmọ ẹlòmíì o. Ṣé wọ́n lọ ẹ̀kọ́ ọmọ wa mi? Ìwọ tó ti níyàwó lé tó bímọ yóò tún wá ń wá kọ́pà wá. Ṣàfẹ́ ọkàn léwo káwọn túra ọ láti ní àbí ìwọ ò sì tí ì níyàwó mo lè tí ì níyàwó
èmi torí pé kíní àtọ̀ rẹ kò dán mọ́ nítorí ẹ̀ ló tí ì ṣe bímọ. àtọ̀ tèmi ọ̀dọ́ mọ́. lẹ́nu ẹ. bẹ́ẹ̀ ni. bàbá yọ ni. bẹ́ẹ̀ ni àti tó tú ara láṣìírí. ọlọ́mọ ṣàánú mi kẹ́. Kọ́pà ó sì oríire bó ti wò mí wàhálà rẹ mọ̀ bá kí. oúnjẹ tó mọ̀ jẹ́ lèmi gbé wáyé àjẹdà alẹ́ nìkan ọmọ gbádùn bí ìrànú ṣúgà ló kù. yèwò Kọ́pà ẹran tí mo parí láti jọ mo ti ń dẹ̀gbẹ́ wọn ọ̀parú ẹran rí ẹran tẹ́tà kan ọ̀parí ni wọn ò gbé ẹ̀dá kan náà tọ́lọ́run ọ̀dá ilé yóò jẹrú ẹ̀ ẹ̀dá tọ́lọ́run dájọ́ 15 ẹran rẹ̀ rè. wo gbogbo tí wọ́n sọ atótónu lọ́rọ̀ wọ̀kadà tó ń wò yìí mo gbé wá bọ́ńlé lónìí gbogbo bí ọba ti fẹ́ jáde lọ pátá lónìí ọrùn rẹ mọ wàá mọ̀ gbé ọ. wá wò ó rèé o tí mo pa látàárọ̀ rẹ̀ ní ìyálé Kọ́pà. kí lélẹ̀ owó kí lélẹ̀ dúdú la bí irú owó wo ló ń kó káàkiri sórí ẹran tí wọ́n yọ ọmọ jẹ yìí wọ́n jẹ ń tàn jẹ torí ẹran wọ́n bá ti jẹ ẹran ní sodo ẹran ní lọ ibẹ̀ tí fi ń pọ̀ bẹ́ẹ̀ kí ni ń kó káàkiri. wo mọ̀dẹ́ olóhùn Kọ́pà ọlọ́kadà tó ń wo òtútù àyà ní pa o òun àtọ́dẹ òtútù ní máa pa wọ́n o àwa tẹ́mi wá lè gùn fún ọ rí o oúnjẹ rẹ̀ kọ́ ọmọ jẹun kọ́ ọmọ gbàtọ̀ ni tó ti yọ mọ̀dẹ́ tèmi ní kọ́ gbà o. ẹ wo tèmi ni ó ṣe o tèmi ni ó ṣe o n tó ní ọmọ ẹ̀pá yẹn o. àjílẹ̀ fẹ́ padà mọ́ kẹ̀mọ́ fún ọ. wọ́n pààyàn sí ọlọ́run. sọrí nǹkan tẹ́mi ò fẹ́ ni pé kí torí pé àwa jẹ́ àgbẹ̀ síra wa kí àgbẹ̀ wá wo pé àgbẹ̀ ẹgbẹ́ òun ò kó. orí ọmọ rẹ̀ ti lọ yìí ni òun ganan kọrin fún ìbèbè dí ilẹ̀kẹ̀ dí kó máa gbọ̀n mọ òbí ṣe ń gbọ̀n. mo fọ́ fún. wá pé tọ́ta fún ọmọ ọmọdé kan ni. èmi ò mọ̀. ọmọ Kọ́pà ní òtún wa yìí. Kọ́pà ni. mo fọ́ fún ọmọ wo. ó jẹ́ kí ni. mo fọ́. bó ṣe pọ̀ náà ta bó bá ní Kọ́pà èmi ní ilẹ̀ yìí kàn kó náà bá ní pa. sórí ẹ̀ burú ni. ṣé bẹ́ẹ̀ mi ni mo kọ́kọ́ sọ pé mo fọ́ fún yàn kí ló kàn ọ́ pẹ̀lú tiẹ̀. ọgbọ́n náà kàn mí ìfẹ́ rẹ̀ lọ́kàn mi ọkàn tó báyìí mo ti ń dọ́pọ̀ ẹ̀yìn. ìfẹ́ olórí burúkú wo ni wọ́n ọ̀rẹ́ èèyàn gidi ti lọ àwọn ní ìpẹ́ tó jẹ́ pé tó bá fẹ́ bá a sọ̀rọ̀ yóò sẹ̀ máa wá àwọn tí ó máa translate ọ̀rọ̀ rẹ fún ni. wọn lè translate ọ̀nà mi o. wèrè. tánà ni mò ń tọ̀. níbo wo má jẹ́ kó ọmọ ọlọmọ mi lọ́wọ́ yà. wá pé kí ni mo ń tiyan gbogbo ẹ̀jẹ̀ bá ti kó ìnà ẹnu bíi irun ní ìpayìn tó ló ta mọ̀ tó mọ̀ pé tí bá lọ pa ní ìsìn èmi ní 5 points ọmọ àkọ́kọ́ ta 5 points. 5 points. 5 points ni ó olórí burúkú ni ọmọ ẹ̀kọ́ làmú dájú ọ lọ. ìlà ni wèrè wò wèrè ọ lọ sí mania lẹ́ka jọdún. dákun kí ni tó ń jẹ náà mẹ́rin ta ni. ìjà kẹ sọrí ìfẹ́ jẹ́ kó mọ̀ pé aṣọ ẹ̀gbọ́n mi ni mo wọ̀ torí pé apá rẹ̀ gùn jù mí lọ sọrí tí mo kọ́kọ́ dọ́dọ̀ rẹ̀ nǹkan pé ó ti pẹ́ tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ Ṣadé. ọjọ́ lọ ọ̀sẹ̀ tó kọjá mo pé 50 o Ṣadé o ọwọ́ kan báyìí ni ó gbà. àní ọ̀pá lóyún gbà tó bá lọ pé 50 o yóò di ògbé ayé ẹ̀ ti ta lọ́yìn tí mi ọ̀tọ̀ oníyìn kọ̀ọ̀kan kọ̀ fún ni pé ìwà máa áfíríkà pín China máa pín. kò lè gbọ́ yóò rò pé o ṣe pé fóònù. gbọ́dọ̀ tó wọn náà wá níbo sáyẹ fẹ́ bàjẹ́ ní ìlú lọ. ta ló kọ́kọ́ mọ̀ mọ́. yé mú bọ́ yé mú bọ́. mo wèrè sí ń jà kìmí láì sẹ́ni ẹsẹ̀ wo. ìjọ tó bá ti dùn ètè la fi ń wò. ìjọ tó bá ti dùn ètè la fi ń wò. orin tó bá ti dùn ètè la fi ń gbọ́. a ní pè yín látàárọ̀. má sọ̀rọ̀ kò lè gbọ́rọ̀. nǹkan tó fẹ́ sọ gangan ni pé a ti ń pè ọ́ látàárọ̀ tá a bẹ̀rẹ̀ sí lé ọ. kéèké àpá èmi ni mò ń pè yín látàárọ̀. orúkọ ẹ̀ burú ta ló kọ́kọ́ rí kinní. èmi ni mo gangan mo fẹ́ rí ọjà rẹ. èwo nínú ẹ̀yin méjèèjì gangan ló sira wọn wá. èmi ni. èmi ni jàre. kí ni tó o máa ń parọ́ báyìí má dànù ó tèmi wá. ta ló èmi ó sì wọ́ wá ó lọ. èmi já sí ni wáyé
báwo mọ̀ pé mo jọ fìgìláńtẹ́ lójú ẹ̀ tí ń sìyàn kiri èmi gangan mo fẹ́ rí ọ nǹkan tí mo fẹ́ sọ gangan ni pé. wẹ́wẹ́wẹ́ kó sì lọ wàhálà ẹ̀yin méjì ẹ̀ gbádùn rárá honestly tó bá pẹ́ gbádùn ni ẹ̀ ní wà ní ìbàjẹ́ bá mi sọ trash tẹ̀ bá mi sọ ìkẹ́ tó rí ibi tán máa ń jẹ́rìí gbẹ̀wùdá ní méjì. orí tèmi pé jàre hello. olórí burúkú ni ọ olórí burúkú ni ọ nígbà téèyàn ti débi báyìí tó yẹ kí kọjá ń bá sọ̀rọ̀ ó lọ ní ìsìn ìwọ náà mọ gbogbo bí ṣe lọ òun sùn tà tù bí lẹ́sì 7 nígbà tó fẹ́ jọ fókọ̀sì báyìí níbi báwo. ọ̀pọ̀lọpọ̀ tọdún tọ̀tọ̀ ó ní ọmọ Imo kan ládùúgbò wa tó bá ní kí rẹ̀ tó bá jẹjẹ kájù báyìí yóò padà kó gbogbo. Fìdítì jẹ́ǹjẹ́ Fìdítì ó gbádùn Fìdítì ọmọlọmọ Fìdítì ó lẹ́n ó fẹ́ ó kí oyin lẹ́nu kì í ṣẹ́rù ọmọdé. ìjọ tó bá ti dùn ètè la fi wò. ìjọ tó bá ti dùn ètè la fi wò. orin tó bá ti dùn etí la fi gbọ́. ojú kọ́ la fi mọ̀. títì kò bá tinú kẹ́ ìgbà o ẹbí ti yọ tinúkẹ́ àbí tinúkẹ́ kọ́ rẹ̀ ó ní ojú mi ò lè tàn mí jẹ tinúkẹ́ ni. jọ ṣó ṣẹ̀ṣẹ̀ rí mi ni àbí ṣó fẹ́ joyà kínúkù ni. kínúkẹ́ jẹ́ ó kí ẹ jẹ́ ó gbọ́dọ̀ kí ẹ. jọ torí Ọlọ́run kí nìkan tó ṣiṣẹ́ gbọ́dọ̀ kí mi o. tí ìbá fẹ́ kí ẹ tẹ́lẹ̀ Ọlọ́run mo gbọ́dọ̀ kíkí ní ẹ̀yẹ ẹ̀lẹ́. bọ̀bọ̀ ẹ gbóná ṣebí tinúkẹ́ tí mo mọ̀ ni lọ́jọ́ wo sọ́jọ́ wo ní kíní ẹ̀yìn ẹ̀ ti sáré ga tó báyìí what's the secret. ìdígọ́lébé ṣé kìí ṣe gbọ́dọ̀ lo yọ̀dí. lábí Google òòrùn àwọn oníranù mo mọ̀ yín aláròpin ní àròpin tẹ̀ dá Ọlọ́run dẹ̀ sì jù yín lọ nǹkan láwùn yín kẹ́ ẹ sọ. èwo lógun àròpin kò mà sẹ́ni tọ́lọ́run ò ṣe fún un àbọ̀ orí ní kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún ọ̀rẹ́ mi. mi mọ̀ pé wàá sọ bẹ́ẹ̀ o kí ló gbé tó ń gbin ná. ó wà ń bẹ̀ tí ò bá sí ń bẹ̀ ẹ̀ níjọ máa gbọ̀n bí ewé ojú omi nírànú gbogbo. kí ni gan kí ni. kò dá ọ̀rẹ́ mi ó ṣaláṣírí ọmọ ẹ ti lo yọ̀dí ló ń lò dá. ó dẹ̀ ti ká lóyún lílì. mo fọ́ o. kí leléyìí Tinúkẹ́ kí leléyìí bí ní fókì ni ṣàlàyé fún mi àbí kò tí pé mo ń lálàá ni kí leléyìí tí mo yọ̀ ń di ẹ̀yìn. ẹ̀yin náà lè fa gbogbo ilé ìgbà tó ẹgbẹ́ tó bá ní ìdí ìkọlẹ̀ máa ń tẹ̀lé tán. òótọ́ ni mo láìkì di ìbọn yín ò ní kó o kó aṣọ ìdí ẹ̀ gangan ni mo fẹ́ kò kí n ṣaṣọ. wọ́n ti gbá mi wo mami àgbọ̀ sí ilé màá sọ fún mami pé wọ́n ti fi aṣọ lásán wọ́n ti fi gbá mi ìdí mo pé aṣọ. kò sí kankan ṣe ok tàbá yẹn lè kó dùn díẹ̀ mélòó ló kù ṣé bí gbogbo ojú ọ̀rọ̀ ló ti pẹ̀lẹ́ bẹ́ẹ̀ kò sí kankan. Tinúkẹ́ wá a ní kò wá tí wàá ń bí wíwá ń bí Tinúkẹ́ ìdí ti fò lọ. ìdí fò lọ láì ṣe yẹ mọ́ fún. ìdí ẹ̀ lélẹ̀ nǹkan tó pé ìdí fún mi lélẹ̀ tí mo lè pè ìdí tó ránjú wọn mi lélẹ̀ ẹ̀wù. Tinúkẹ́ artificial ló ń lò. bọ́m̀bọ́m. Tinúkẹ́ ó mà ṣe o. kò ṣẹ́fẹ́lẹ́ yìí ó ti ta fún ẹ pátápátá. nǹkan tó tiẹ̀ dùn nínú ọ̀rọ̀ yẹn ìdí yẹn gẹ́gẹ́ a ní díẹ̀ ní nǹkan tó pé. nǹkan tó dùn mí náà rẹ̀ ni pé torí ìdí yẹn gan ni mo ṣe gbé. olóhùn ní jẹ́ olóhùn sì ní jẹ́ mi èmi kàkà kí lè kú ilé ayé àṣà ni wọ́n ṣe gbọ́n lé ọkọ bẹ́ẹ̀ lọ́nà gbọ́n lé àlè. ṣé mi. You're back. I expected you at the hospital.
Oh, really? Why? Why? Yes. Well, because your son is ill. Ṣebó ti gbé lọ sí hospital. Doctor ma treat her now. Mi ò ṣe doctor. Ibia Holmes, how can you be so heartless? Kí ló dé tó ní ẹyin ojú àánú kankan lágbárí ẹ̀ náà? Ọmọ ẹ̀ sick, ó wà ní hospital, ó jókòó sí báyìí. Ó mu ọtí. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Wànà kí ni ìṣòro ẹ̀ náà? Kí ni problem ẹ̀ gangan? Ṣé wọ́n lè máa kọ́ bí SS lọ́mọ ni? Fíra ẹ sínú condition tọmọ yẹn wà. Tó bá yẹ kó wọ́n lè wà ní position tọmọ yẹn wà. Ṣé kí ọkọ máa treat ẹ báyìí? Ṣé wàá ṣàdúrà fún? Dá mi lóhùn. Àbí ṣé òun ló dára ẹ ni? Ọlọ́run tó dá ọmọ yẹn, ó máa bá mi fìyà jẹ. Ó máa bá mi bá ẹ wí. Okay. Ṣé kí n tó mọ ẹni kékeré? Baby, kí ló dé? Ta ló nù ẹ́? Bíbílẹ̀ oṣù bí wọ́n ló fi ajẹ́ mi. Ta ni kí ló dé? Wọ́n lọ rí ìyàlẹ̀ tó fi ajẹ́ mi. Gbọ́ kí ló ṣe? Àwọn kí ló dé ṣe àwọn ta ló nà? Ẹ̀yàn náà ni. Olórí burúkú olóṣì àti àgbàyà àti òfò tó gbé sínú ilé tó pè níyàwó ṣọ́kọ́ ló mú mi tó lù mí lálùkì látàárọ̀ aláì pọ́pù ẹni tó yẹ òní da àgọ́ burúkú tó gbé sínú ilé ṣọ́kọ́ ló nà mí ni ó fi àjẹ́ mi ẹlẹ́dàá mi yóò ti ṣe mi o pẹ̀lú oyún nú ẹlẹ́dàá mi máa dá fún ìwé jẹ́jẹ́. Baby, ó ti tó já wọlé. Mi ò lè wọlé o, mi ò lè wọlé bí báyìí ni máa wà. Mo mọ̀. Èmi ò ní tẹ̀lé ẹ wọlé torí mo mọ̀ pé tó bá wọnú lé, mo mọ̀ pé máa fọ́ orí ẹni. Mo mọ̀ pé máa kó apá ẹni mi ìdẹ́fẹ́ kó ṣojú mi ní tẹ̀lé ẹ wọlé. Olóṣò lórí burúkú àgbàyà, aláyé pọ́pù. Wọ́n máa fẹ́ nà palẹ́ ni. Ìníọlá. Báwo ni? Ó bá dùn. Káàbọ̀. Tí màá káàbọ̀ kọ́ Ìníọlá, tí mo bá káàbọ̀ bọ̀. Túnà Ìníọlá, kí ni Débì ṣe fún ẹ tó bẹ̀rẹ̀ sí nílùú? Kí ló ṣe? Débì ẹ̀yẹn kó lọ mú wá láti ibi tí wọ́n ti kọ́ dáadáa tó mú wọ́nu lé yìí. Ṣó yẹ kí ìyẹn ọmọ lórí burúkú yìí kó máa lanu gbàgà kó máa pè mí lágàn? Àti pé ṣé mo nà ni? Ṣé bí mi àtẹ̀jíjọ jà ni? Ìníọlá farabalẹ̀ ní sùúrù dúró, ṣé o kì í ṣe àgọ̀ ni? Ṣé o kì í ṣe àgọ̀ ni? Ẹni tí ó bá rọmọ bí òun ló máa ń pè lágọ̀. O ti understand nísìn tó bá lè pè lágọ̀ nǹkan tó ní pé òun rọmọ bí ló lè pè ẹ bẹ́ẹ̀ o ti gbọ́ sóhun láti máa lù tó bá lù tó bá dákú ńkọ́ o nídìí ẹ̀ náà. Ìyẹn èmi Jíbọ́lá. Mo ò pè lágọ̀ mọ̀ tàbí kò understand nǹkan ẹni tí ó bá bí wọn ló pè lágọ̀ ó dẹ̀ má. Lẹ́nu ẹ̀ so ẹjọ́ tó máa dá nìyẹn ó ti jẹ́ pé láti ìgbà tó ti mú ọmọbìnrin yẹn wọnú lé every time nulẹ̀ ọmọ yẹn ló máa support ṣé mi ò ṣe ìyàwó ẹ̀ ní ṣọ́kọ́ ṣe mi lọ́wọ́ kọ́ mọ̀ ni I am talking to you you're working out on me I am talking to you you're working out on me Jíbọ́lá there is no problem kò sí wàhálà a ti ṣe bẹ̀rẹ̀ ni nulẹ̀ ẹ̀ tí mọ̀ kọ̀ọ̀kan. Bàbá ọkọ mi ẹ kú jókòó sí dáadáa ni ẹ mọ̀ bínú pé n tètè yọjú sí mo ń ṣe nǹkan kan lẹ́ẹ̀kúlé ni. àmọ́ mọ ẹ̀ ń bínú ọlọ́mọdé ń bínú sí ọ láíláí. ẹ sì mọ̀ wo ọ̀rẹ́ yín ò sí nílé báyìí abẹ́ẹ̀dúró dè wọ́n ni àti pé kí ni kí n fi ṣe ń lálejò. ń bá tàlejò wá rárá ń bá tàlejò wá ọ̀rẹ́ mi gangan kí mo wá ìwọ gan mo wá rí. èmi sí ò sí nǹkan. kò sábòrò. ó dà mọ́ ń bọ̀. kò sábòrò dákun ọ̀rọ̀ tí mo wá bọ̀ sọ ṣé ọ ní jẹ́ kẹ́ni kankan gbọ́. mo sì lérí fún yín pé ẹnìkan kan ò lè gbọ́. ọlọ́lùbáríkà ọlọ́lùbáríkà ọlọ́wọ́n ọmọ rẹ̀ níjó ni ọkọ rẹ̀ ti gbẹ̀rẹ̀ wálé kẹ́yìn. ó ti pẹ́ o ó sì lóun ọ̀rẹ́ ẹran pa lọ́fà. yóò lọ pa yóò rọra pa ọ̀tọ̀ níbi tí ń gbé lónìí. níbo ni wọ́n ń gbẹ̀rán lọ. ọdún ọmọ onídìí kan ní gbé ẹran lọ nísìn orí ìdí lọkọ rẹ̀ náwó lé. yé
bàbá tó bá yẹ pé tàdá àríwó ni ẹnu mi kọ́ kó ti gbọ́ pé àti sàbò yín rà dákẹ́ ẹnu mi jẹ́ ń sì máa lọ ni. ìní pariwo. kọ́pà tí ó máa lóko rẹ̀ ń jẹ. ṣé pé kọ́pà tí ó máa ní ò jẹ́ ń gbádùn ọkọ mi mọ́. òun ni o gbogbo èrè oko pátápátá tọkọ rẹ rí ọ̀dọ̀ rẹ̀ ní kó lọ. ẹ wá gbà abẹ́rẹ́ ní kó lórí burúkú mọ́ sáǹfààní láti ṣàfẹ́ẹ̀sà kí ni tí ń wá tí ò rí. irú rẹ̀ láyé mi sórí bọ́ bá ti rí di ọmọ báyìí yọmọ gbọ̀n báyìí yọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ bí ẹ dàbísílà tó tutù mu ìmọ̀ mo ní kí ni rádaràdà tó ń bá gé àjíṣàfẹ́. ẹ jọ irú ìjọ orí ibú wo ni wọ́n ń wá kí ṣé èmi ò nídìí tó ni àbí kí ni tó ń wá kí. báwo mọ̀ pé díẹ̀ ọ̀rẹ́ mi lélẹ̀ bá a sì gbọ́dọ̀ ṣe díẹ̀ ọ̀rẹ́ mi lèmi ọ́fíìsì kò ti yẹ ọ̀rẹ́ díẹ̀ ọ̀rẹ́ mi ni mo gbọ́dọ̀ wo. díẹ̀ ọ̀rẹ́ yín ni ọ̀dà láti wákàtí ìlú ó ti kúrò nídìí ọ̀rẹ́ yín ó ti di gbogbo táyé. bẹ́ẹ̀ ni. torí Ọlọ́run dákun wọ́n ṣe bẹ́ẹ̀ kàbáyé wọ́n ṣe bẹ́ẹ̀ kó. yìí ní ìgbà bí tí ń ṣe nu kí èèmọ̀ gbádùn dín ìsúlé lójoojúmọ́ ó tún wá nídìí olórí búkọ̀ lòún ọ̀ràn júwò ń ta eré búkú ni fa. ọ̀dà ẹ̀yìn làwọn fẹ́ dákun sórí gbogbo wàhálà tó bá fẹ́ fà pàápàá fà ń pé ọmọ fà àmọ́ sí kankan wọ́n jẹ́ ọmọ pọ̀dọ̀ mi ló ti gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí o ló ti yọ torí mo nífẹ̀ẹ́ rẹ̀ mo ṣàṣòfò fún ọ torí mo wọ ọmọ òun gan ń orí mo wọ ọmọ tí ẹni ń wòdì rẹ̀ gan wọn ní kí alẹ́lẹ́ ṣé ìdílé àbábàṣà ìranu àbàṣà ní ṣe mò ń ṣètọ́ báyìí nígbà mo rí mo ní ṣe di náà rè nígbà ń pariwo ẹ̀. ṣé ó ti bọ́ra lẹ̀ fẹ́yìn náà rí. yóò bọ́ra lẹ̀ ọwọ́ sọ. inú ọ̀sẹ̀ tí ni pé rádàdà ni. àfẹsùnmọ́lé gòǹgò rẹ̀ yóò ta ni bí ṣe máa yọ gòǹgò rí máa ta máa ta lọ. ṣébi tí máa gbé kà mọ́ téèyàn lè jókòó lé lórí ẹlòmíì bá wẹ̀ tán tí ó rò tó ẹ̀ tí ó dùn sórí ẹ̀ báyìí. ìdí alákàbà là á pè. bẹ́ẹ̀ bá sì wà débẹ̀ ẹ mọ̀ bọ̀ ọ̀dọ̀ òun fẹ́ dọ́gbọ́ àmọ́ ìjọba ká yín mórí ibú lórí ibú ni orí ibú la jísà fẹ́ ṣe. rádaràdà ni èèyàn ò gbé irú obìnrin báyìí lé ebi wọ rèé tó obìnrin tẹ́lẹ̀ yọ rẹ̀ wá abẹ́ wa gbà mí èèyàn ò pèlè yọ rẹ̀ wá. àǹtí Làbákẹ́ ilé yín mò ń lọ. a jẹ́ pé ẹni àwọn àlọ́ ọ̀nà lákòónù. ẹ wò bínú ṣe rí lóbìnrin yàn èmi gan wá rí yín fún nǹkan kan ni. kẹ́sì mọ́ wo èmi gan ti ń wá bí mo fẹ́ rí yín tẹ́lẹ̀ o. á jẹ́ wípé onígẹ̀gẹ̀ tó pàdé onípa gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni abẹ́ ẹ̀rọ lóhùn ẹ̀sán tẹ́ fẹ́ rí mi fún. ọ̀dà kí sóbì àtó dìgbò olúgànbè là á ké sí ló jẹ́ fẹ́ fi tó yín létí pé ẹ lè máa gbọ́ pé mò ń jà ń bì kan kí wọ́n mọ̀ wá mọ̀ sọ wípé ìyàwó ọ̀rẹ́ ọkọ yín ó ń jà kò sì fi tó yín létí ló jẹ́ fẹ́ sọ fún yín. ìjà bíi ti bú ẹ̀yìn àti ta ni. eléri ibú ọmọ kan ni ọmọ òfò kan náà ló wà àdúgbò tó rùdú òfò bíi ìdí àràbà wọ̀lú tán ló fẹ́ gbọ́kọ mọ́ ń lọ. ṣé pé ibìkan rẹ̀ bàtà ti ń ta wá iná jọ ń jó wa lábẹ́ aṣọ ni. iná bíi ti bò. ọmọ onídìí ńlá yìí òun náà lọkọ mi ń run owó lé lórí látọjọ́ yìí bẹ́ẹ̀ bá rí dídì rẹ̀ ṣètò bó ṣe tó rè. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. èmi gan ló yẹ kí n sọ fún yín pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ nítorí pọkàn yín ló ṣòro fún yín báyìí ọkọ yín ló lè kàṣírí ó tú sí mi lọ́wọ́. ọkọ mi. bẹ́ẹ̀ ni. aṣàfẹ́ mi kan náà. ayé ọmọkùnrin yóò mọ̀ lé dáa o tí n bá sọ fún yín pé ọkọ tí yín náà ló wá sọ fẹ́mi náà lé ńkọ́. ọkùnrin ọmọ Ọlọ́run o. ọ̀rọ̀ wọn ti yé mi a jẹ́ pé ibìkan náà ni wọ́n jọ ń jẹ̀ sí kó lè ẹ wò ó a kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ná ká tó wá fàbọ̀ fàdé ẹ̀ wọn. ọmọ títí a sì. kí la fẹ́ ṣe báyìí o. ṣe fẹ́ gbọ́ a ṣe mẹ́wàá a jẹ́ kó yí ọmọ pé ẹran tó yí báyìí ìní ń pè náà mọ̀ ẹja lọ. bàbá ayọ̀ ni láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ mo sọ. ìjọ tó bá ti dùn ètè la fi wò. ìjọ tó bá ti dùn ètè la fi wò. orin tó bá ti dùn etí la fi gbọ́. ojú kọ́ la fi mọ̀ bẹ́ẹ̀. ayé irú igi wo rẹ̀ àjọ tá lè who are you people kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbó bí ajá báyìí. olórí ibú ara rẹ ò lè mọ̀ wá ìwọ ló jẹ́ káwọn kan wá gbádùn wa mọ́nú ilé àbí nítorí di òfò tó ń rú. ọkọ yín èmi ò fọkọ yín kankan. òun fẹ́ bàbá ayọ̀ ni bàbá ayọ̀ ni. jáde ni mú. má ti ìsunkún má ìsunkún ọbẹ̀ mi ò sì jẹ́ wọ olórí ibú ara rẹ ọmọ wọn rí. mi ò mọkọ yín wọ́n fún ọ lówó wọ́n fún ọ lẹ́ràn àgbégbò eré oko pátá ló ti jẹ tán. àbà wọn kò fi ń ṣàánú mi ni nàá. abẹ́ mọ̀ gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀ wọ́n fi ń ṣàánú tiẹ̀ àwọn tẹ́lẹ̀ àánú ara Samaria dákun ìyá ayọ̀ ni dákun kí là ń bọ́ ọmọ ẹ̀rọ o. ẹjọ́ òfò wọn là ń bá ẹjọ́ ìdí òfò àǹtí Làbákẹ́ àǹtí Làbákẹ́ àǹtí Làbákẹ́ ẹni orí yóò dilé ẹni orí yóò dilé.
bàbá yọ̀ ni ẹ wá ń bo ẹ lọ. níbo lọ rán mi. ibi tí mo rán yín ẹ ń bo mo rán yín. ìbòrò lẹ́gbẹ̀ẹ́ sáálá ni. ìwọ lọ rọ́wọ́ tó ń dán lóhùn ṣó o mọ̀ pé wọ́n lè resí gidi fún ọ ni àwọn àgbàrá dáadáa tágbà àwọn ò tó lé àgbo òfò. àbọ̀kẹ́ ṣé ipa ta tàṣẹ olójú òrí hàn èmi lọ́mọ ń bá wì. ẹ ṣe ìṣàgbàyà ni àdàdà òsè orí nǹkan aláyàsè kí ló bàjẹ́ lára yín tẹ̀sán àyà sẹ́ndí òsè àwọn olè akáyà ta fún orí nǹkan. èmi ọ̀rẹ́ ọkọ rẹ ọmọ bọ́ọ̀lù ọkọ ẹni ni. nìkẹ́ni ta lọ́kọ ọ̀hún ta lọ́kọ ta lọ́rẹ́ ọkọ ẹ̀yin àdàdà méjì tẹ́ ń borí búùkì. ṣódà báwọn ọ̀rọ̀ ara rẹ̀ wà yí ọmọ báyìí bàbá ayọ̀ ni ó ti wá sọ àgbàdo yangan mọ́ọ̀dì owó adáláwàdà adìẹ òbí gbóbi tó bára rẹ dé ayé rò tiẹ̀ wù mí mọ́ rárá. ètí ẹ fi wọ́n lẹ̀ arítẹnimọ̀ wí àbàpá àdìdànjọ fi bó tiẹ̀ mọ́lẹ̀ ebi tí ẹ̀yin sọ fún mi ni pé ọkọ mi ń yàlè láìmọ̀ pé olórí burúkú ẹ̀yin méjèèjì bìkan náà lẹ́jọ́ ń roko sí. ta ló sọ fún ọkọ rẹ ń yàlè mo rò pé ṣé èrè gbójú rẹ rí ìgúrà àbí tí ẹ ń gbọ́ òkú gbọ́ èdè dákun ó tó sún mélòó tí mo ti rí ọgbẹ̀yìn náà. bàbá ayọ̀ ní àṣírí ti tú. ní mo ti rí ọ. wo mo dára rẹ láàmú àṣírí ti tú ìdí burúkú ti ń dà yín láàmú àwa ti bá yín lọ ọbẹ̀ àti ti ṣe bàtúbàtà àbí bò ní. bẹ́ẹ̀ni ṣé kí n mọ̀ tàn yín gbogbo nta ní pátá láti fi bọ́mọ ń jà kódà àwọn òbí rẹ̀ ò lè jẹ rẹ̀ bó ṣe wà. àṣẹ àmì àǹtí làbàkẹ́ ẹ wò ẹ jẹ́ àfọ olórí burúkú ọkọ mi lẹ̀ ká lọ bó lórí burúkú ọkọ tiyín ká lọ yẹ̀yẹ́ àwọn náà. ṣé ká fọ olórí burúkú wọn lẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni àti fọ olórí ibú wọn lẹ̀ àbọ̀ abálọ̀rọ̀ rẹ̀. orí rẹ̀ àbólórí ibú ni àwọn olórí burúkú méjì tí ń pè mí lólórí burúkú bá ti àfẹ́ bá ti ẹ̀yọ́ olórí burúkú sẹ́mi yóò lórí burúkú. wọn dáràn lélẹ́ẹ̀nu gbẹnugbẹ bí ìbẹ̀pẹ̀ jábọ̀ èmi ní bú ní pèrè aláyà gígan ṣé bẹ́ẹ̀ ni akọ́lọ́pàá ti àlówó sẹ́ni ẹ̀dẹ́lẹ́ yá ti gbọ́ ni olóòṣè ń dì fún pọ̀ ní gbogbo ẹ̀ lọ́pọ̀ láàrọ̀ ojútùú rẹ̀. I can't just suffer like this without doing anything. Mo gbọ́dọ̀ lọ report. Òkú tẹ́ ẹ sin ẹsẹ̀ ẹ ti yọ́ ta o. Òkú wo ló sin o? Ọmọ ọlọ́mọ tẹ́ ẹ lù láti jẹta wọn yóò lè sọ̀rọ̀ mọ́ o. ń pẹ́ ó tó kú dànù tó bá táyé rẹ̀ wá kò ní mọ̀ wojú ọkọ ọlọ́kọ mọ́. Ọ̀dà kò sí tó burú nù ẹ̀ ìbí ń bá ọlọ́pàá gbé yín ó ṣe á le. Ọlọ́pàá má wọn wo ṣé wọ́n rí ibi tátẹ́gùn ti ṣẹ̀wọ̀n rí bẹ́ẹ̀ mo sọ fún ọ àtúkútúkú ẹ̀ lọ́nà ọ̀run tó bá sì ń régún tí ń sùn tí ń régún báyìí àwa ní rí. ẹ̀yin wo. àwa ìyá ni. ìyá ni ọ́. ìyá ni mí o ìyá ni mí. sípà jẹ ni ọ́. àjẹ́ ni mí kò sọ bíi tí wọ́n ń pè tí ò ní jẹ́ àjẹ́ wọ́n pè mí bóyá àwọn ò ní jí ọ. àṣé wíǹsì ni ọ́. irọ́ wíǹsì kan wíǹsì ni. wọ́n sọ náà wọ́n lájẹ ni ọ̀hún mi ò fura bọ̀rọ̀ àjẹ́ ni ọ́. ẹ̀yin ló wà ń lọ látọ̀dún wo sọ́dún wo wá ní. wọ́n lọ ìwé kú ọ̀bọ ni. níbo lè máa kú fáwọn wo. fún ọ jẹ lónìí. ìwọ gan lọ́jẹ̀ kú ọ̀bọ tó wà mí gbà. àtàjẹ ni ọ́. èmi ò mọ fún ọ. àjẹ́ ni ọ́. àjẹ́ ni mí. ju òkè lọ́mọ ewé wa ewé àjẹ́ ọ̀bà nílẹ̀ lọ́ọ́ mú wá fún ọ. lónìí lọ́wọ́ fò tó pin. ilé ìgbẹ́ aṣẹ́wó ọ̀dọ́ kan aṣẹ́wó oníṣìnà gbọ́kọ́gbọ́kọ́ kásúlẹ̀ yìí sì. Tánlá táǹkù sí alátara odò ni. Wo orí ẹ ti bu lóyún tó ra ti ń wọ ti pẹ́. Onílọ́jọ́ ìyá rẹ pé. Kí ni wo sálẹ̀ wá. Mọ̀jà bá kíní burúkú ìròjọ́ yá bẹ̀ wá rẹ̀ jẹ́. Ẹ jẹ́ ìwọ jọ ọ́ wọ́n. Aṣọ tó dé ní ó dé ní. Chioma, tí ẹ sọ̀rọ̀ àbí báwo lè wá ń ṣe báyìí? Kò lè sọ̀rọ̀.
sọ láti jọ ìbò kò ṣe wò ló ṣe wò yìí. Really, I'm tired. Ó ti sú mi. But Tinuke, kí ni nǹkan pàtó tó ń sọ pé ó ṣe Chioma hospital nígbà tẹ́ lọ? Wọ́n ti carry out a series of tests tí wọ́n fẹ́ carry out and they came out fine. Doctor dey notice pé kò sí kókó tó ń ṣe, so ìgbà tó pè mí wọ́n ní pé ká lọ pray àbí ká fẹsẹ̀ ilé tọ̀. Ẹsẹ̀ ilé? Gbogbo ala mọ̀ pé nǹkan tó bá ti ní ká lọ fẹsẹ̀ ilé tọ̀ ó mà ti kúrò lójú lásán. Ti sú mi, really ti sú mi. Bọ̀ kí ló fi pé àwọn NYSC management máa ṣe sọ̀rọ̀ Chioma báyìí? Àṣà ni máa wòran báyìí. We need to do something. Fikayo, kí ló kọ NYSC pẹ̀lú pọ̀mọ́ sick? Ó sì kọ́ tó kọ NYSC management. Èmi ti fẹ́ pé bóyá ká gbé lọ sí ìlú wọn. Ìlú wọn? Ṣé Abia la fẹ́ máa gbé Chioma lọ báyìí? Àbí ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n ìta àti ẹ̀mọ̀ràn lẹ́kọ̀ọ́? Ó sún èmi o. Ìtẹ̀tùrí yẹn sọ, kí ni wọ́n fẹ́ ṣe báyìí? Chioma. Okay, jẹ́ kí mo fọ́. Pẹ̀lẹ́. Ó dà kí mo ní nọ́mbà àwọn ẹ̀gbọ́n ẹ̀kọ́ tó pè mí táìpọ̀ báyìí. Má wulẹ̀ pé nọ́mbà kankan. Torí nǹkan tẹ̀ ń wá lọ ṣòkòtò, ó wà lápò ṣòkòtò yín o. Bí ti báwo? Ṣebí kí ara Chioma lè yá, lẹ ṣe ń wá nọ́mbà àwọn ẹbí ẹ̀. Ẹ nàún. A ní kára ẹ̀ tiẹ̀ yá kó lálàáfíà. Bóyá ń ṣe yẹn o, àwọn ń báyàn lẹ́rù. Ó máa ní àlàáfíà. Ẹ ṣe bẹ́ẹ̀ mọ̀ pé àjẹgbòrò dàgbà ni mí. Ẹ wò, mo ní alàgbà kan. Ó gbóná gidi gan. Inú ìlú yìí ló dẹ̀ wà. Ṣé ó dẹ̀dẹ̀ lójú pé alàgbà yìí ó máa bá wa wo Chioma sọ ara ẹ̀ dẹ̀ máa yá? Tinúkẹ́, wò ó má tiẹ̀ tún dé ká máa dẹ́jà kọ̀ọ̀kan. Ní stage tó wà yìí, jẹ́ ká try alàgbà yẹn. Let's give him a trial. Alàgbà ṣá. Bẹ́ẹ̀ni, ṣorí ẹ bá ti agree wípé ká lọ sọ́dọ̀ wọn, màá pè wọ́n. So wọ́n á sọ lẹ́ta máa wá. Wo pé wọ́n kó jẹ́ ká mọ time tá máa lọ. A lè máa wo Chioma bẹ́ẹ̀ kò tí ò. Ẹ kí hallelujah. Ẹ kí hallelujah. Ẹ kí hallelujah. Ẹ̀yin ọba ògo. Ẹ̀yin ọba ògo. Ẹ wo, ejò ẹ bá wa wá bẹ́ẹ̀ ṣe máa ṣe tààrọ̀ rẹ́ mi fi máa yá. A gbọ́dọ̀ fojú sunkún Chioma báyìí. Chioma ò ní kú ikú kan bí kò ṣe yíyẹ. Nítorí pé ọmọ Ọlọ́run ní Chioma. Ọlọ́run sì máa gbà á lákòóso. Ẹ lọ nígbàgbọ́ pé lẹ́yìn èfún gbogbo ẹ̀ Ọlọ́run máa jẹ́ wa. Àmín Jésù. Àmín. Alàgbà ẹ ṣe gan-an. Ọlọ́run á fún yín ṣe o. Ẹ jẹ́ ká lè rí ayé jù. Ẹ wò, ẹ̀yin arábìnrin. Àìsàn tó ń ṣe Chioma, ìlara látọ̀dọ̀ àwọn ènìyàn kan wà ní. Nítorí pé Yorùbá bọ̀, wọ́n ní pé kòkòrò tó ń jẹ ẹ̀fọ́, inú ẹ̀fọ́ náà ló ń gbé. Ìkan lára ẹ̀yin méjèèjì tẹ́ jókòó yìí lẹ́wà nídìí ọ̀rọ̀ àìsàn tó ṣe Chioma. Àárín wa, ayé mà níkà o. Ta ló wá wò sùsùsù tó fẹ́ fi irú nǹkan báyìí ṣe Chioma báyìí? Àwọn yóò máa burú lu yìí o. Arábìnrin, ìwọ ni ẹni náà. Ọ̀rọ̀ yìí ti yé mi, ó yẹ̀ṣẹ̀ yé mi ni. Ṣé ẹṣú ọ̀pọ̀lọ́ òun pè yìí sí nǹkan tẹ́ ẹ̀ ṣe àbẹ́yìn lè pera yín? Because really ẹ̀ ní máa sọ kótókótó tẹ́ ẹ̀ wí lẹ́nu yìí. Tẹ́ ẹ̀ bá mọ nǹkan tẹ́ ẹ máa ní ká máa lọ, abẹ́gbọ́n ògo jàre. Kí ni mo jù lọ ní Jésù Kristi? Ó yẹ jẹ́wọ́ rẹ̀. Ìgbà yẹn kọ́. Síbẹ̀ náà kọ́, ṣé òun nìkan ni? Ṣé Chioma nìkan ni? Ìgbogbogbà ọkùnrin á máa sáré tẹ̀lé, ọkùnrin á máa pẹ́. Ṣé fáìn ni kò kúkú fáìn? Ṣé fáìn tó mi ni? Mo dẹ̀ mọ́ ọkàn mo fi kéjì. Mo dẹ̀ bá mi fàìsàn ṣé o kó máa bá yẹn yí kiri. Ẹ lè rí ayé tèmi gbé. Ẹ jọ báwo mo ṣe jẹ̀bi? Ẹ sọ nǹkan tí wọ́n yín sọ fi jẹ̀bi fún mi nísìn. Ẹ lè sọ ẹ̀dẹ̀ ń wò mí wọ́. Olúwarun, ó yẹ jẹ́wọ́ agbára rẹ. Ìwọ ni. Tó bá gbìyànjú àti dínú, ẹrù tí ò jẹ́ tiẹ̀ wàá rù. Pé kí ni? Pé o fẹ́ súnmọ́? Ìwọ ò mọ̀ pé ìlara Chioma ni arábìnrin yìí ṣe. Tí ó lọ ṣe oògùn láti jẹ́ kí ara rẹ̀ ó má yá. Tí ìwọ bá gbìyànjú àti súnmọ́, oògùn tí òkè ṣe tiẹ̀ máa ru ẹrù ẹlẹ́rù o. Ìyọ̀ burúkú ni àwọn Tinúkẹ́. Chioma. Hallelujah! 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 Ẹ ṣe olúwa lógo. Ògo! Gbogbo wa yìí. Chioma
kí ló ṣẹlẹ̀? Kò sí ẹ tí ó mọ kí ló ṣe mí tí ó mọ ṣáà ó tó mọ. Chioma. Ṣe pásítọ̀ ẹ ṣe. Dúpẹ́ fún àwọn òbí rẹ. Dúpẹ́ fún Ọlọ́run ọ̀gá ògo. Nítorí pé o jẹ́ ọmọ Ọlọ́run. Bí bẹ́ẹ̀ kọ́, ohun burúkú bá ti ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ebi ìtorí yìí fìrífìrí ayé lórí yẹn o. Fìrífìrí ayé lórí yẹn o. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé Ọlọ́run á túbọ̀ dì ọ́. Àmín. Ọlọ́run á túbọ̀ dì ọ́. Àmín, àmín. Ẹ ṣé gan ni pásítọ̀. Ẹ ṣé ọtún. Wo arábìnrin Chioma. Chioma. Nígbà tí Ọlọ́run ti tú ọ sílẹ̀ kó lè wu. Bẹ́ẹ̀ kó di Ọlọ́run mú sísìn. Kó di òpó Ọlọ́run mú. Ní ìgbà òwúrọ̀, ìgbà ọ̀sán àti ní ìgbà alẹ́. Kí o di òpó Ọlọ́run mú. Kí o má fi Ọlọ́run sílẹ̀. Nítorí pé Ọlọ́run náà ò ṣetán láti fi sílẹ̀ nígbà kankan. Arábìnrin. Nítorí pé Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronúpìwàdà. Tí ìwọ bá lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì ronúpìwàdà, ààyè ń bẹ fún Ọlọ́run láti tú ìwọ tìkálára sílẹ̀ kó nínú ìdè tí o fún wa. Jealousy, 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 má jealousy, fìdítì. Bọ́dá Ibrahim o, ẹ má wo fìdítì. Bàbá Habib o, ẹ má lọ wo fìdítì. Bàbá Saheed o, ẹ má lọ wo fìdítì. Ìyá Ibrahim ń bẹ nílé. Ìyá Kazeem ń bẹ nílé. Ẹ kówó délé, ẹ kówó délé, ẹ kówó délé, ẹ kówó délé, ẹ kówó délé. Iṣẹ́ tẹ́ bá ṣe, ẹ má nà lọ lórí fìdítì. Iléyá, iléyá ooo, ilé kòkó ń tagbé. Ó léwu, ó léwu, ó léwu, ó léwu, fìdítì ooo.